dé. Abíọ́dún Ọláwùyí dé. Máa bọ̀rọ̀ náà lọ. Apèdè ara má pe tàná tó tún dé o. Kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń kò ṣe o. Ó pèdè ara tán gbogbo wọn dákẹ́ sírísírí. Ọláyímíká Sótúndé o. Baálẹ̀ lọ́tọ̀ onítọba lórí ahọ́n rẹpẹtẹ. Bí Abíọ́dún bá pèdè ara tí kò tó. Afàkànlò èdè fọ́hùn dídùn lára. Afàkànlò èdè fọ́hùn dídùn bí ológùrò. Ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀. Ọláyímíká gbédè òjòfé. Abíọ́dún tó mú lẹ́nu ojú abẹ lọ. Ọmọ Ọláwùyí máa dára nìṣó. Àwa ń gbádùn rẹ̀ bí òyìnbó ṣe gbádùn bàtà. Àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré o. Mo ṣe bí igi ọ̀hún ọ̀gá ni. Ẹranko tó lóhùn ọ̀bàtà kúté jẹ́ o. Bọ́yá lè yín ẹnu rẹ̀ ó kù kan. Ọmọ Ọláwùyí ńlẹ́ o. Jẹ́ kí yín mú yín. Mo kiri kánú ilé ayé n ò rí kékeré egúnnugún gbogbo wọn pátápátá òun ni wọ́n pa lórí. Ìwà má bá wọn jà mọ́ o. Níbi ìkóró àwọ̀ tí ń bẹ lábẹ́ ẹni kò ti máa mú wọn. Ọmọ Ọláwùyí Sótúndé. Mo rìnnà káàkiri ìlú n ò rí kékeré àkàlàmọ̀gbò gbogbo wọn òun ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn. Mo lọ ikú mẹ́rin wá mọ̀lú bàbá ire Elédùmarè ọkọ ọmọlára Ọláyímíká o. Mo rìnnà títí n ò rí àṣẹ̀ṣẹ̀ rú ewé òkúta. Ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo ewúrẹ́ ló sọnù lómù kí wọ́n má fi lọ yó. Adíá fún ìdà ìgbò. Ayé ẹsẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ adìyẹ òkòkò ló sọnù lómù. Èyí tí ń bẹ láàrin ọ̀tá. Ìran bàbá yẹn ẹsẹ̀ gbẹ̀yẹgbẹ̀yẹ ọmọgẹrọ gbọ́dọ̀ ló bá sọnù. Akọ ló bá ń ṣe kí n kú kí n kú. Ẹlẹ́sìn ni kẹrin wá bàbá yín ló fi ṣaya ní mẹ̀sí. Akọni bá ń bá mi ṣọ̀tá. Ọmọ ọ̀rọ̀. Ìwọ Ifá. Ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin lọ́mọ àṣegbà lọ́nà tó. Ìdà ìgbò ìwọ ni kó o máa gbọ́n wọn dà sọ́run ìdà ìgbò. Ilé ló bá wà kó wò. Abo ló bá ń ṣe kí n kú kí n kú. Wà kó wò ọ̀dẹ̀. Ìdà ìgbò òun ni kó máa gbọ́n wọn dà sọ́run ìdà ìgbò. Ìwọ sámọ. Ẹlẹ́bọ lóògùn ló bá ń ṣe kí n kú Ifá. Lẹ́ngẹ́ fúlẹ́ngẹ́ àkàrà. Ìdà ìgbò ìwọ ni kó o máa gbọ́n wọn dà sọ́run ìdà ìgbò. Kò ṣẹlẹ̀. Àfáà wòlíì. Bàbá. Ẹlẹ́bọ lóògùn adáǹṣe. Ló bá ń ṣe kí n kú. Ká ọmọ rẹ̀ yóò. Ìdà ìgbò kó máa gbọ́n wọn dà sọ́run ìdà ìgbò. Ìrànkọ́ nǹkan sọ. Baálé elétí òní sẹ́ ń lọ lójú. Mo kí yín ẹ̀ka alẹ́. Àyìnlá o ìwọ ò sí nínú onímẹ̀lẹ́. Ẹ̀ka alẹ́ lálẹ́ yìí. Nílé lóko ènìyàn. Ọkùnrin ìbà obìnrin ìbà. Òkú kì í rojú sanwó pósí o. Ọmọdé ilé mo ṣèbà lọ́wọ́ yín ẹ̀yin àgbààgbà mo ṣèbóyún inú ìbà sẹ́ẹ̀dí. Ìwọ ni bàbá wọn ò wá fújà wọn. Ìbà gbogbo ẹ̀yin àgbààgbà tó lódùmarè kólé ayé lé lọ́wọ́. Kò mọ òkun yọ. Ọláyímíká ọmọ yín ọ̀hún ló dé yìí. Káàkiri. Òkèlè àkọ́bù tí ń re góńgòdì. Ìràwọ̀ ọ̀sán tí bàgbàlagbà lẹ́rù mo dé mo gàtè ètò lálẹ́ òní èrò yẹ wá wò ó. Ìmọ̀ bẹ́tò náà bọ̀. Tèwé tàgbà ó ní wọ́n péjọ wo dígì Ọláyímíká yín rèé ọmọ aráyé ẹ máa ṣùgbọ́n mi ẹ ṣùgbọ́n mi lórí ètò lálẹ́ òní gbogbo tí ń bá wí lónìí kó máa jẹ́ àtẹ́wọ́gbọ̀ ọmọ aráyé mo kí yín ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí. ìrèmúdé o akẹ́kọ̀ọ́ lọ́wọ́ amúdé ìgbò níbi nílọ́mọdé káwó akẹ́kọ̀ọ́ lọ́wọ́ amúdé ìgbò ó dèjì kí èjì o akẹ́kọ̀ọ́ lọ́wọ́ èjì wọ́rọ̀. Ọláyímíká Àyìnlá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore. amúdé ìgbò kárí bí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó bá mi yayọ̀ ọjọ́ bí ní on the 23rd tó kọjá èyí ọjọ́ àbámẹ́ta tá a lò tán yìí. ọmọlé ọlọ́run
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó kí mi. ibi ọkọ̀ ọkọ̀ rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó pè. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó fi ẹ̀bùn ránṣẹ́ sí mi. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó lódùmarè rán sí mi tí wọ́n sì jíṣẹ́. agara ò ní dá yín láṣẹ olódùmarè. iwájú iwájú lọ̀pọ̀ ibi tí yín ó máa ré sí. làkàyọ ìjọ orí jọ̀wọ́ mi. mo dúpẹ́ oore o mo mọ̀ ọ́ lóore. ọyẹ kàtà ń lọ òjèrè. pẹ̀lẹ́ ọmọ lọ́la. ẹ dúró jẹ́jẹ́. lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè ibi tí gbogbo yín tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ náà ń àbùdíntòmí àbùdíntòdò àpò sàṣàmùrà ò gbẹ́rí. ibi tẹ́ ẹ ti mú wọ́ ọ̀hún olódùmarè ó fọ̀pọ̀lọpọ̀ rọ́pò. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè mí wọlé lórí ètò lọ́jọ́ náà yìí lọ́jọ́ sátidé ọjọ́ àbámẹ́ta tá a lò tán yìí. ọmọlé ọ̀làdé. bẹ́ẹ̀ lóore ọ̀fẹ́ láti pè wọlé. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ má bínú. ka ìpè kó. gbogbo ẹni tó pè wọlé mo dúpẹ́. ara mọ́tò. lágbára lọ́wọ́ olódùmarè a máa róore bára wa ṣe o. a ní tẹ́ lọ́wọ́ ara wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore o. ọmọlé ọ̀là yàjò kò fi òde. ẹ ní wálẹ̀ láíláí. mo dúpẹ́ mo mọ̀ lóore. ṣé mo kórè. ẹ má gbàgbé ìwé iṣu àrà ń bẹ ńlẹ̀ bí bàbá yìí. wọ́n rìn lálẹ́ o. ìwé tí gbogbo yín ti ń pòǹgbẹ́tẹ́ ẹlẹ́rìn retí wọn. ó ti kúnlẹ̀ báyìí. wọ́n ní pèmí lẹ́lẹ́wọ̀n ẹ̀ máa mọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé nígbà tẹ́ ẹ ń tẹ́tí sí ọ́díò ìwé náà ní ọjọ́ àbámẹ́ta tá a lò tẹ́yìn tó jọjọ́ bí mi. oore oyè. tẹ́ ẹ ló dàbí ẹni pé kó má tàn má pé kí n dákun dábọ̀ kí n tún jẹ́ kó tẹ̀síwájú díẹ̀ sí. bó ẹja ṣe báyìí lágbára ọlọ́run lálẹ́ òní. ojúbọ kàkà. wọ́n tún jẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ sí i lára ọ́díò rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run. ọ̀rọ̀ kò ní jìkì pánire oore. bó bá tásìkò wọn ò máa play ẹ̀ tẹ́ ẹ gbọ́ dáadáa. ìwé iṣu àrà rèé o ìwé iṣu àrà ti kúnlẹ̀ bìbà òun rèé ṣe é ti rí ìwé ọ̀hún rèé. ìwé tó jẹ́ wípé gbogbo ayé ti ń pò kìkì ẹ̀ ó ti jáde o ìwé ọ̀hún rèé. jàre o yáyọ kò fi òde. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ bá wo ìwé ọ̀hún ẹ̀ rí wípé fọ́fọ́ òun ìwé ọ̀hún kún ẹ wo bó ti pọ̀ tó. fọ́fọ́ ló kún mo sì tún lóore ọ̀fẹ́ láti sọ fún yín wípé ọmọlé ọ̀làkè. ìròyìn ayọ̀ rèé fún àǹfààní ẹni tí ò mọ ìwé èdè Yorùbá kà dáadáa kódà bẹ́ẹ̀ bá ti ra ìwé ọ̀hún tán gan ẹ lè máa fi ọkàn bá a lọ bẹ́ẹ̀ bá ti ń tẹ́tí sí ọ́díò ẹ̀ ọ́díò rẹ̀ ti jáde o. ọ́díò ìwé iṣu àrà ó ti jáde wákàtí 10 gbáko òun lẹ́ẹ̀ fi máa tẹ́tí sí ọ́díò rẹ̀. ṣé ẹ rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ajẹran tó tún keegun ọlọ́run gbọ́ wákàtí 10 ọ̀hún ti gbéraga kọ́ kì í ṣe tẹnu dídá àbí tètè bọ̀ọ̀lì ẹ nífẹ̀ẹ́ gbé e lẹ̀ ẹ nífẹ̀ẹ́ kó tán mọ́ títí tẹ́ ẹ fi gbọ́ tán. kódà bọ́mọ yín bá ń sunkún bóyá lẹ́ẹ̀ rojú àti rẹ̀ dákẹ́. ọ̀dọ̀ yín alágbẹ̀dẹ. ẹnu dídán kọ́. gbẹ̀dẹ́gbẹ̀dẹ́. ìwé tó gbajúgbajà tó gbayì dáadáa ni. ẹ̀yin ọmọ aráyé. wákàtí 10 gbáko wákàtí 10 àbọ̀ gẹ́rẹ́gẹ́ òní ọ́díò rẹ̀. lẹ́mú ẹ̀ àmọ̀gọ̀rọ̀ tó yẹ kí wọ́n lẹ̀ jẹ́ ká máa bá. ṣe é rí i pé akọ iṣẹ́ ni. gbọ̀ngàn yọ. gbogbo lóore mo dúpẹ́. ògúnlá. lórí ètò lálẹ́ yìí. èlùbẹ́lù o. n tí mo fẹ́ mẹ́nubà lórí ètò lálẹ́ yìí mo ti sọ̀rọ̀ nípa rẹ̀ rí náà ṣùgbọ́n mo wá gba àwọn àtẹ̀jíṣẹ́ kan tó jẹ́ wípé àtẹ̀jíṣẹ́ 10 òní mo gbà lórí àkọlé tẹ̀ ń wò lórí prógrámù ta lẹ́yìn wọ́n ka 4 nínú àtẹ̀jíṣẹ́ 10 ọ̀hún tẹ́ ẹ fi mọ ìdí tí mo fi fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ òní. àtẹ̀jíṣẹ́ àkọ́kọ́ rèé ẹni ní ẹ̀ka alẹ́ olóòtú mo kí yín kú ayẹyẹ orí kádún ojú yóò máa rọ́dún o àṣẹ olóòtú ẹ jọ̀wọ́ mo fẹ́ kí ẹ bá wa ṣètò lórí òkú ríró ní ilẹ̀ Yorùbá wọ́n ní ewu tó ń bẹ nínú rẹ̀ ó ju oore ibẹ̀ lọ mo gbọ́ pé gbogbo ẹni tó bá ti bá òkú náà jà lójú ayé rẹ̀ tí wọn ò sì parí ìjà náà kó tó di pé ó kú òun ni òkú náà òun ni yóò pa ṣé òtítọ́ ni àbí irọ́. Fúnmiláyọ̀ láti Èkó àwọn ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún. àtẹ̀jíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì
èmi ni. ẹni ní ọmọ Ọláwuyì mo kí yín fún ti ọjọ́ ìbí yín tí ẹ ṣe lónìí Olódùmarè kò ní fi èyí ṣe àṣemọ́ o. bákan náà òun mo kí yín kú oríire ti ìwé ṣọ́ara tí ẹ ṣe ìfilọ́lẹ̀ àti ìkówójọ rẹ̀ lónìí. ẹ fi àkáǹtì nọ́mbà yín ṣọwọ́ sí mi, èmi náà yóò fi ẹgbẹ̀rún lọ́nà 50 50,000 naira lọ́ǹtì rẹ̀ fún yín. ẹ kú iṣẹ́ ọpọlọ o. ìbéèrè mi ni pé kí ló dé tí àwọn òkú kan kì í fi jà bí wọ́n bá ró wọn? ẹ bá wa ṣètò lórí rẹ̀ ní kòpẹ́kòpẹ́, torí èmi àti àwọn ọ̀rẹ́ mi à ń ṣe àríyànjiyàn lórí ọ̀rọ̀ náà ni. Olújídé láti Ọ̀tà. Mami kolu matina jeni da keme bala. ẹnì kẹta ní ọmọ Láwuyì, a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú bí ẹ ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. ojú ò ní tì yín, agara ò sì ní dá yín. ọ̀rọ̀ kan ń ṣe mí ní kàyéfì, mo fẹ́ kí ẹ bá mi ṣètò lórí rẹ̀ nísà. ní nǹkan bíi ọdún 3 sẹ́yìn, ẹ̀gbọ́n wa kan ṣe aláìsí. àwọn àgbààgbà ní wọ́n pa á ni. wọ́n wá ní kí wọ́n ró òkú ọ̀hún. wọ́n ró òkú náà ní tòótọ́, ṣùgbọ́n títí di òní òkú náà kò jà rárá. kí ni ẹ rò wípé ó lè fa èyí? Bídèmí láti Àpáta ní Ìbàdàn. Ẹ wá gbọ́ná sẹ́sẹ́sẹ́ àtọ́níkùkù. ẹnìkẹrin ní ọ̀jọ̀gbọ́n Ọláwuyì, mo kí yín kú ayẹyẹ oríkádún àti ìfilọ́lẹ̀ pẹ̀lú ìkówójọ ìwé aládùn tí àkọlé rẹ̀ ń jẹ́ ṣọ́ara. Olódùmarè yóò máa fún yín ṣe o, ọmọ aráyé kò sì ní kọ ohun yín. ìbéèrè mi ni wípé wọ́n ní bí wọ́n bá fẹ́ ró òkú ní ilẹ̀ Yorùbá, wọ́n ní wọ́n á máa pe irú òkú bẹ́ẹ̀ tí yóò sì dìde bá wọn ní gbólóhùn. ǹjẹ́ òtítọ́ ni èyí bí? Adébísí láti Illinois ní Chicago. Yẹ́rì sẹ́sẹ́sẹ́. ẹ jẹ́ ń dánu dúró nínú àtẹ̀jíṣẹ́ mẹ́rin yìí. Bọ́bù jí kalẹ̀ o. 10 ni àtẹ̀jíṣẹ́ tí mo gbà lórí àkọlé yìí kan ṣoṣo. Ojú n ò mọ̀dé tó fi rí bẹ́ẹ̀ o. oníkùkù ìdí rèé tí mo fi ní kí n yan díẹ̀ lálẹ́ òní. kọ́ ẹ o. Ọlọ́run ọba ìbà rẹ o. gbogbo ẹ̀yin ajúnirọ nínú ilé mo sì bá yín. Ó ní kí n lóde o. ìbá bàbá mi Olúwo Adémọ́lá Ọládìran, Ṣé Olúwo ní Ìrẹ́gbọ̀jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. romi ṣe. ìbá bàbá mi Àrìndé Ọ̀wọ́, Sẹ́rí sẹ́rí sẹ́. ibi ó bá wà ilẹ̀ rẹ̀. Sẹ́rí 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 sẹ́sẹ́sẹ́. Ayé oníkùkù sẹ́. Olódùmarè ọba ìbà rẹ lẹ́ẹ̀kan sí. Ó ní kí ló dé. ẹ bá ń wá nǹkan fìdílé, Nítorí Ọlọ́run. tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, ẹ jájọ gbádùn ara wa dáadáa lálẹ́ yìí. Oníkùkù máa gbọ́ mi òye. kí ni wọ́n ń pè ní òkú ríró? kí ni ìdí tí Yorùbá fi ró òkú? irú òkú wo ni wọ́n máa ń ró? Tẹ̀wárí sẹ́sẹ́sẹ́. nílẹ̀ Yorùbá bí òkú bá kú, ìgbàgbọ́ Yorùbá ni wípé kéèyàn ó tó jẹ́ pé Ọlọ́run kéèyàn ó tó kú, onítọ̀hún ó ní láti dàgbà dáadáa, ó ní iye ọjọ́ orí tó yẹ kíru ẹni bẹ́ẹ̀ ó jẹ́. ṣùgbọ́n bí òkú bá kú ní rèwerèwe, Ọlọ́run má jẹ́ kú ní rèwerèwe, bí òkú bá kú tí wọ́n wò wípé ọmọdé ni, kò tí ì yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ó kú, àwọn àgbàlagbà wọn á máa ṣèwádìí wípé irú ikú wo ló pọ̀ nítọ̀hún. Sẹ́sẹ́sẹ́. Ó ṣòwò arọ mọ́. bí ikú ẹnìkan bá ti mú ìfúnra lọ́wọ́ tí wọ́n wò wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ẹni ibi òun ni wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò, Ìgàtkọ̀fà ó lọ mọ́ nínú ògèdègbè. ni wọ́n wàá ṣèwádìí pé ṣé bẹ́ẹ̀ lórí. bó bá jẹ́ bẹ́ẹ̀ lórí, irú òkú bẹ́ẹ̀ òun làwọn Yorùbá máa ń ró. Ọkọ ló lórí aya. bí wọn bá ró òkú yìí, kí ni ó ṣẹlẹ̀? Ó kò rí sẹ́sẹ́ wálé. Ó pè ìyàwó. bí wọn bá fi ró irú òkú bẹ́ẹ̀, bó bá jẹ́ wípé ọwọ́ èèyàn òun ni kú ẹni tọ̀hún ti wá, Àmì ìyá mi àbọ̀ o. gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀ kò séyìí tí ó kìje nínú wọn. Ògèdègbè. òkú yìí ni ó máa lé wọn káàkiri títí tí wọn ó fi jẹ́ pé Ọlọ́run àwọn náà láàrin ọjọ́ 7 péré. Ikú ọmọ jẹun ṣé rẹ. ẹ ti mọ bí ọdún Ọmọláwuyì? bí ò bá rí bẹ́ẹ̀ wọn ò ní sọ pé bẹ́ẹ̀ lórí. ọ̀pọ̀ èèyàn ó máa sọ wípé irọ́ ni, kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀. Kéje òkè. ẹ má jà tanra wa, wọn a máa ró òkú o.
ẹ̀gẹ̀dẹ̀ dájẹ́ wò lóye ẹ̀mọ̀ jọ̀wọ́. mo rántí dáadáa lọ́pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn. ó wá gbéra nílẹ̀. ẹ̀gbọ́n ìyá mi gangan lẹni tí mò ń sọ̀rọ̀ báyìí. ọkọ ló lórí aya. Iléegun ni bàbá yìí. ọmọ wọn kan bẹ iṣẹ́ ọlọ́pàá ló ń ṣe. èmi ló lówó orí rẹ̀. kódà ilẹ̀ Ìgbò lọ́hùn-ún òun ló ti ń ṣiṣẹ́ ọlọ́pàá. bàbá rẹ̀ tọ́jú rẹ̀ dáadáa. wọ́n tọ́jú rẹ̀ bó ṣe kábíyámọ́ ó tọ́jú ọmọ ẹ̀ tó bá ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. torí ikú kàápa. ṣùgbọ́n Yorùbá níbi kulé ò bá pa ní tòde òtó bógiri ò lanu aláǹgbá ò lè wọ́. n kò wá di sáà kan. ikọ̀ mi ti yó. àwọn ọlọ́pàá akin ẹgbẹ́ rẹ̀ gangan tí wọ́n jọ ń ṣiṣẹ́ níbi tó wà. yàmú. nígbà wọn rí wípé bàbá ló lè ń jà níbì kan àfi bí ò bá gbọ́. olóye. bó bá fi gbọ́ àwọn olè ọ̀hún kẹran. oníkùkù yìí o. kò ṣàṣetì rí. ó dára lọ́kùnrin. bó bá ìdébẹ̀ bó ti wù kí wọ́n ó pọ̀ kí wọ́n ó gbóná tó bí ẹlẹ́gùn ṣàpọ̀nà. ó dára lóbìnrin. yóò mú wọn balẹ̀ o. ẹ tiẹ̀ wá gbọ́ ná. àwọn akin ẹgbẹ́ rẹ̀ gangan tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọlọ́pàá ìhun ni wọ́n wá rán sí. àwọn ni wọ́n gbàbọ̀dẹ̀ fún wọn sì ṣekú pa. pa wọ́n pọ̀. nígbà àwọn pátá tí wọ́n wá gbòkú rẹ̀ wá sílé. dèrò ní kùkù. wọn ò gbé òkú ìyá lọ́dọ̀ bàbá tó bí iṣẹ́ mọ̀ wípé òkú mọ̀jẹ̀sín ni. wọ́n gbé lọ sí itẹ́ tààràtà níbi tí wọ́n ó ti sin. àwọn èèyàn ti péjú wọ́n ti gbẹ́lẹ̀ kódà wọ́n ti gbé sí kòtò wọ́n ti ń ta erùpẹ̀ lé lórí. kíni ni ọmọ ẹ̀nu ni. bóníṣẹ́ ṣe dénú látọ̀dọ̀ bàbá tó bí gangan. pé bí wọ́n bá sin gbogbo ojú tó bá rí lásìkò tí wọ́n sin ni ó bá rìn. bàbá ní gbogbo ẹni tó bá wà ńbẹ̀ lásìkò tí wọ́n sin òun ni ó bá lọ. ó ní kí wọ́n gbé òkú ọ̀hún jáde kí wọ́n máa gbé bọ̀ nílé. eré ni wọ́n pè é. ṣé wọ́n ti mọ irú èèyàn tí bàbá jẹ́. wọ́n yọ òkú yìí jáde nínú sàárè o. wọ́n gbé lọ bá bàbá nílé. nígbà wọ́n délé bàbá ní kí gbogbo èèyàn ó dúró ń ta. ó ní kí wọ́n gbé òkú wọnú ilé wá. kábíyèsí rẹ̀ Ọlọ́run. bàbá yóò lò ju bí ìṣẹ́jú 15 lọ pẹ̀lú òkú ọ̀hún. ó ní kí wọ́n wá gbé kí wọ́n lọ sín. onílù mi máa gbọ́nà sí àmì ìrìn torí ènìyàn ló lò mí. ọkùnrin làwọn bàbá wa Ọlọ́run gbọ́. ẹ̀yin kọ́ ẹ̀yin wọ́n gbé òkú yìí nítòótọ́ wọ́n dá a padà sí sàárè. olúwa ló lọ lá. ẹ jẹ́ mọ̀ pé ibi tí wọ́n ti ń sin òkú ọ̀hún lọ́wọ́ ìkan lára àwọn ọlọ́pàá tó tẹ̀lé òkú ọ̀hún wá. àṣọ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ nínú òkú ọ̀hún. ènìyàn ló lò ní. ìbọn tó gbé lọ́wọ́ ó sì dáhùn gbàù mọ́ lọ́wọ́. olúwa ló lọ lá. ènìyàn ló lò ní. Ọlọ́run gbọ́ kí wọ́n tó gbé dédé ọkọ̀ kí ìbọn ó bá yàn lọ́wọ́ lásán. ní kì í sórí ẹ̀mí o kí wọ́n tó gbé dédé ọkọ̀ pé ẹ máa gbé lọ dìgbàdìgbà ẹ máa gbé lọ sọ́sibítù ó dákẹ́ o. ẹlẹ́mìí gbà á. ẹ jẹ́ mọ̀ pé láàrin ọjọ́ 7 àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n lọ́wọ́ nínú ikú ọ̀hún wọn bá rìn. gbogbo wọn ló kú fínfín. bó o náà ṣe ń ró òkú. mo mọ̀ pé ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ó máa béèrè nù. ẹ wo Joseph ọmọ sọfẹ. bí wọn bá fẹ́ rókù ńlẹ̀ Yorùbá bí wọn bá káwọn sí ọ̀njọ́ tán. wọn a máa fi ohun ìjà sínú pósí òkú yìí. wọ́n lè fi bí ìbọn ìléwọ́ kékeré wọ́n fi síbẹ̀ tí wọ́n ti kẹ́lẹ̀ dáadáa tí wọ́n ti kì. wọ́n a máa fi àdá sí i. wọ́n a máa fi ìbọn sí i. ohun ìjà tó bá wù wọ́n òun ni wọ́n lè fi pẹ̀lú ẹ̀. ṣé ẹ̀rọ ìjà tí wọ́n fi sínú pósí yìí òun lòkú ọ̀hún ó máa lò yóò fi máa lépa gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀. àtọ́ni ayé kẹ́kẹ́ mi sọ̀rọ̀ yóò. gbẹ́dọ̀ bọ́lá jẹ́ òbá tọ́jú àwọn tó bẹ ní sẹ́rùsì. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo ẹ bá mú ẹjẹ́ ń sáré pé glo káàdì yìí. láéláé ẹ wo lọ́rẹ́sì ọmọ adéláyẹ. lọ́rẹ́sì adéláyẹ ò padà yòjó bí ti jẹ́. ṣé ẹ ti tẹ̀ ẹ́ glo. ìṣe kìí sápá ti lédè múlẹ̀ mẹ́jà béèrè. 46 07 49 36 81 55 021 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí o
46074 93681 55021 Glo ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ni. olóye ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá ènìyàn ló lò ní Olúwa ló lọ́lá mọ́tò olóró jọ̀wọ́ olóye ènìyàn ló lò ní. àwọn nǹkan tí wọ́n fi ń rókù ojú bẹ́ẹ̀ lọ. ọmọdé ìdájọ́ wọ́. bí wọn bá ti wá ró òkú bẹ́ẹ̀ tán àárín ọjọ́ mélòó síra wọn olùkú bẹ́ẹ̀ ó fi jà. rélùwé kọjá àgùnrókò. sẹ́ẹ̀rin láàrin ọjọ́ mẹ́ta sásìkò tí wọ́n ró òkú ọ̀hún. rélùwé kọjá àgùnrókò. dédé ká mọ̀mọ́ mi mo dé. òkú ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní jà kíkankíkan. kéèké. ó wá pátápátápátá àrírú ẹ̀ rí lẹ́yìn ọjọ́ keje. gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ró òkú bẹ́ẹ̀ wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ó máa ń dẹ mọ́ ìkan nínú ọmọ ṣeré ó máa ń dẹ mọ́. ìbéèrè tẹ́ni alákọ̀ọ́kọ́ béèrè àmì tó lójú. wọ́n ní àwọn gbọ́ wípé bí èèyàn bá bá òkú bóyá wọ́n jọ jà nígbà ayé ẹ̀ kó tó dépò kú. wọ́n ní bí wọ́n bá ró irú òkú bẹ́ẹ̀ wọ́n ní yóò pa ẹni tí wọ́n jọ jà náà torí wípé yóò ti rí i gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ ẹ̀. ẹ má jẹ́ ń sọ wípé irọ́ ni ṣùgbọ́n tí mo lè sọ nípa ẹ̀ ni wípé àwọn bàbá wa ní ẹjọ́ làbó ògùn rò ẹni tó sábà jà kọ́ ló pa á bí wọn bá fẹ́ ró òkú ẹjọ́ tí wọn ò bá rò ní wípé ẹni tó lọ́wọ́ nínú òkú rẹ̀ kì í ṣe ẹni tó bá jà o. fún ìdí èyí ìdí tí wọn ò fi lè sọ wípé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ nu ẹni bá pa á òun ni wọn sọ wípé kó pa. èmi gangan mo túra mi bí o èyí bí mi. àwọn méjì ló wá sọ wípé mo túra mi bí o. kí ló dé tó jẹ́ wípé bí wọ́n bá ró àwọn òkú kan wọn kì í jà. ìbéèrè tó lágbára ni. gbére ò gbére mi gòkè. àwọn bàbá wa gbọ́n púpọ̀. àdúrà ẹwà ẹmọ̀jọ. wọ́n ní ibi tí wọ́n mú ọ wà ibẹ̀ náà ni wọ́n gbà ọ ibẹ̀ náà ló wà. èmi a máa sọ wípé kò sí nǹkan náà lórí ilẹ̀ ayé tí ò lóògùn. ṣé ẹ rí àwọn èèyàn bí wọ́n bá ti gbọ́ wípé wọ́n fẹ́ ró òkú kan bí wọ́n bá lọ́wọ́ nínú irú òkú bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ nínú òkú ẹ̀ ó ní eré táwọn náà máa ń sá bí wọ́n bá sá eré yìí tán ṣé rírú òkú bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ró tán bó bá ń wá wọn kiri kò ní ríran rí wọn. wọ́n ti ta àwọn dí òkú ọ̀hún lójú irú òkú bẹ́ẹ̀ ò ní ríran rí wọn. mo rántí dáadáa lọ́dún díẹ̀ sẹ́yìn ẹnìkan tó súnmọ́ mi pẹ́kípẹ́kí bíi sọ́run ó jáde láyé wọ́n sì pa á ni. Alhaji Abbas ọ̀rọ̀ o Fẹ́mi. ńgbà wọn pa tán wọ́n ń gbọ́ fìrìfìrì pé wọ́n rókú ẹ̀. ẹ̀jẹ̀ mọ̀ wípé àwọn tó ṣiṣẹ́ bí yìí wọ́n sì yọ́ lọ bí òkú yìí wọ́n wá mú aṣọ òfì ayé àtijọ́ wọ́n ti parí iṣẹ́ sásọ yìí lára wọ́n wá dàbò òkú yìí lójú kí wọ́n tó wé a ò dàbọ̀. kábíyèsí rẹ̀ ọlọ́run. gbẹrùgalè àtẹjọ́ o jẹ́mi gbóhùn rẹ o. ayé ń bẹ ẹni bá sọ pé òsáyé òkú lo nítọ̀hún. kàríbó tìrì o kájírí àmọ́ o. wọ́n ró òkú yìí nítòótọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọn ò gbọ́ nǹkan kan. wọ́n retí kí òkú ọ̀hún kó ti yanjú àwọn tí wọ́n ṣiṣẹ́ bí ọ̀hún. nígbò dọjọ́ keje tó kú ọ̀hún ó jà. àwọn tán ní mímọ̀ náà wá pera wọn pé ẹ wá o kẹ́nẹ́ ẹ̀ lọ́wọ́ ná. kí làá ṣe ọ̀nà wo làá gbé gbà. wọ́n lọ wú òkú ọ̀hún. ńgbà wọ́n wú òkú ọ̀hún wọ́n yí ara rẹ̀ wò fínífíní wọ́n wá rí wípé wọ́n faṣọ bò ó lójú wọ́n fi aṣọ òfì pélébé kan báyìí wọ́n fi bò ó lójú
dàbọ̀. wọ́n ju aṣọ yìí kúrò lọ́sọ̀rọ̀ o. kábíyèsí rẹ̀ ọlọ́run. wọ́n wá mú iná àtẹ̀tàn tí wọ́n kó bátìrì sí nínú tó jiná yanranyanran. wòlíì Táyọ̀. wọ́n wá tàn kalẹ̀. bámi kí màmá sànyà. wọ́n wá fi sínú pósí níbi ẹ̀gbẹ́ orí òkú yìí. wọ́n ka pósí ọ̀hún padà wọ́n sì sin. ẹ̀yin kọ́ yìí láàrin ọjọ́ mẹ́ta péré lálàálù. fúnra ọ̀jẹ̀gẹ́dẹ́ kò sẹ̀ sálúlẹ̀ ògùn. àwọn tó ṣiṣẹ́ ẹbí ọ̀ ni wọ́n bá ń pariwo ká pé ẹgbà wọn lágbájá báyìí ló ń lé àwọn kiri ó fẹ́ gbẹ̀mí àwọn. ọpẹ́ o lọ́gbọ́dára mọ́lá òyìnbó ní sábà fẹ́ràn ra akin ògúnlẹ̀. ó rẹ́yìn wọn ó pa wọn kú fẹ́ẹ́fẹ́ẹ́. ọ̀rà tóyìn adélùsì okùn dàbọ̀ okùn ṣẹ́gun. ayé ń bẹ o. láyé lolú. bẹ́ẹ̀ bá rí òkú tí ó jà ibi mò ń lọ gan nu. kúrú làdùn ọbẹ̀ ká. òkú tí wọn bá ró tí ó jà gẹ́gẹ́ bí ìbéèrè yín. ó lẹ́jọ́ àbújá. ohun méjì pàtàkì ni mo mọ̀ tó lè fà á. òyìnbó ọlọ́kọ̀ ilẹ̀ rẹ̀. alákọ̀ọ́kọ́ òun ni kí wọn ó ti dọ́gbọ́n sí òkú ọ̀hún kí wọ́n ti fi àwọn àbòwò lójú. tí òfin ní ríran rí àwọn tó ṣiṣẹ́ bí ọ̀hún. yóò kàn máa rìn kiri ni kò ní ríran rí wọn. ohun ẹlẹ́ẹ̀kejì tí mo mọ̀ tó lè fa sábàbí ẹ̀ tí irú òkú bẹ́ẹ̀ tí òfin níjà òun ni wípé. ọkọ̀ òjò yáyá o dákúdábọ̀ délé martin. ó ṣeé ṣe kó jẹ́ wípé ikú tó kú ikú àtọwọ́ Ọlọ́run wà ní. pàdé o dábọ̀. bá a bá ti yọ méjèèjì kúrò. ó ní làá má ṣe ara o. ẹ jẹ́ ń fi kẹta kún. omi lére. àwọn tí wọ́n ro wọ́n lè mọ̀ nípa òkú ríro dáadáa. bá a bá ti yọ mẹ́tẹ̀ẹ̀ta yìí kúrò. wọ́n lé oṣù òsì. béèyàn bá ní igba oògùn. kálukú ní yàtẹ̀rẹ̀ lọ́tọ̀ o. òkú ọ̀hún rẹ̀ yín rẹ̀ o. délé martin ọ̀kan jẹ́ bí mi màrẹ́ o. àkúlẹ̀ yẹn ládàáyé bá o. adélé ayé tọ́jú kan gbogbo wa o. otolúwa ó ṣe kò fẹ́ nìkan kan ó dábọ̀. ẹnì kẹrin ìbéèrè tí wọ́n béèrè. wọ́n ní ṣé ní òdodo ni wípé bí wọ́n bá fẹ́ ró òkú wọ́n á máa pè é tí ó sì dìde tí ó jẹ́ wọn. kò sí rọ́ńbẹ́ o mo lóore ọ̀fẹ́ láti sọ fún yín wípé òdodo ni. wọ́n á máa pè wọ́n ní tòótọ́ tí ó sì jẹ́ wọn níhò tí ó bá wọn sọ̀rọ̀ kódà lọ́pọ̀ ọgbà ikú rẹ̀ bá rú wọn lójú irú òkú bẹ́ẹ̀ ni wọ́n ó pè. bí wọ́n bá ti pe irú òkú bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ni wọ́n ti béèrè wípé lágbájá ṣé ikú tó kú yìí ikú ọwọ́ Olódùmarè wá ni àbí wọ́n pa ọ́. yóò sì sọ èyí tó bá jẹ́ fún wọn nínú rẹ̀. bó bá ní ikú ọwọ́ Olódùmarè ni wọ́n ní kó padà kó sùn kó lọ máa sinmi. ìgbọ́n tó bá jẹ́ wípé wọ́n pa á ni tí ó bí kí wọ́n ró òkú ọ̀hún nìyẹn. àwọn bàbá wa lágbára rẹ̀ wọn a máa pe òkú. kódà òkú tí wọ́n ti sin wọn a máa pe ìṣẹ̀dá ẹ̀ tí ó sì jáde sí wọn tí wọn ó sì bá a ní gbólóhùn. ṣe rò wípé lásán làwọn ọlọ́run wa tí wọ́n ti kú tipẹ́tipẹ́ òní wọ́n máa ń wá bá ọ̀pọ̀lọpọ̀ lójú oorun tí wọ́n sì fi àṣírí hàn án yóò kàn dàbí ìgbà téèyàn lálàá. kábíyèsí rẹ̀ ọlọ́run. ọ̀rẹ́ mi dáadáa Adébẹ́sìn Fáṣeun àbọ̀rúbọyè nílé Ifá o Ifáṣeun ni wọ́n á máa lo omi tí wọ́n fi wẹ òkú bẹ́ẹ̀ ni ọwọ́ wọn bá fi ba irú omi tí wọ́n fi wẹ òkú bẹ́ẹ̀ wọ́n á máa lò pẹ̀lú àwọn èròjà kan tó fi jẹ́ wípé òkú ọ̀hún ò ní jà láíláí. ìdí rèé o tó fi jẹ́ wípé bí àwọn bàbá wa bí àwọn bá fẹ́ ró òkú àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa ṣe ní mánu ni ẹ ní gbọ́ níbì kankan ibi ntẹ ẹ bá gbọ́ lẹ́ẹ̀ máa sáré rẹ̀ kiri ẹ ní gbọ́ pé wọ́n fẹ́ ró irú òkú bẹ́ẹ̀
nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo kiri pé ẹgbà àwọn lágbájá tó ti kú ló ń lé àwọn kiri ibẹ̀ làwọn èèyàn ó ti máa wò pé a jẹ́ pé wọ́n ró òkú yìí àwọn báyìí báyìí sì lọ́wọ́ nínú òkú ẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ẹ jẹ́ n bi wá ní ìbéèrè kan ṣé ó dáa ká máa ró òkú sá. tọmọdé dàgbà lólúlé lálẹ́. bí n bá fẹ́ dáhùn rẹ̀ wọ́n ó sọ pé ó dáa. ẹ̀fà aṣọ ní. ẹ̀bí mi pé kí ni díẹ̀. ẹ̀fà aṣọ ni a mọ̀ rárá. gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ibi tí wọ́n ń pa àwọn èèyàn kiri mu. ẹ̀fà aṣọ ní jù. bó bá jẹ́ wípé àwọn ọmọ bàbá wa sì ń ró òkú dì sín. tó jẹ́ pé gbogbo òkú tó bá ti kú tí wọ́n mọ̀ pé wọ́n pa á ni. tó bá jẹ́ pé wọ́n ń ro tẹ́ni tó pa náà tó ń fara gbá. èmi wò wípé àwọn Yorùbá máa dẹ́kun àti máa pa ni. ìdí tí mo fi sọ pé ó dáa nù. ṣé ẹ rí ti wípé òkú tí wọ́n bá ró a máa pa ẹni tí wọ́n jọ jà tí wọn ò parí ìjà òun tó fi jáde láyé ẹja yọkù ń bẹ ọ̀rọ̀ òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. bó ṣe gbẹkúgbẹkú lémi lọ ọmọ jàmú tètè méje o. ẹni bá pa òun ni wọ́n rán sí wípé kó lọ pa. ìyànjú lẹ dẹgbà o kẹtọ ọmọ Nàìjíríà pátápátá wọ mẹgìdì. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lè máa béèrè wípé òkú tí wọ́n bá ti ró wípé irú òkú bẹ́ẹ̀ ò ní lójú oorun wípé wọn ò ní lè sinmi kò sóòótọ́ ní ọ̀rọ̀ ọ̀hún ìdí ni wípé bí òkú náà bá ti parí iṣẹ́ tí wọ́n rán tán tó ti ṣe àwọn tí wọ́n pa á bọ́sẹ̀ tí í ṣojú ìsinmi ló kù fún. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo ẹ̀tẹ̀ ẹ mú ẹja sáré gba ẹ̀tẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 náírà yìí. àrèjẹ́jẹ́ lóko ló gba ẹ̀ka kele méwu àgbà àkọ́rẹ́yànjẹ́ ló gbẹ ọ̀rá nímọ̀ ya musan ló gbé o. ṣé ẹ ti mú ẹ̀tẹ̀ ni o. àgàbọ̀ mọ́rẹ̀ o ló gbé. 51 82 87 83 97 56 70 93 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 51 82 87 83 97 56 7093. ẹ̀tẹ̀ ẹ̀nu ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ta náírà 500 náírà. a ò kí n gbọ́ ohun tèmi o ọmọdé débòrò àwọn tó bẹ́ o. ọ̀pọ̀ ẹ̀dá tún lè máa béèrè wípé ǹjẹ́ wọ́n sì lè ró òkú lásìkò tá a wà yìí àti wípé ṣé àwọn tó mọ̀ ọ́n ró sì ń bẹ. wọ́n ń bẹ o. ayẹyẹ olè oyibiri kò yí bí o. bí oṣù mẹ́ta gbáko òun ni mo fi ṣiṣẹ́ ìwádìí lórí òkú ríró. oyibiri kò yí bí o. ọdílé ogo. àwọn tó ń ró òkú sì ń bẹ o. oyibiri kò yí bí o. kò yí bí ogo. wọ́n ń bẹ tó dájú dáadáa bẹ́ẹ̀ èèyàn bá wá wọn yóò rí. oyibiri kò yí bí o. wọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ má gbàgbé ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ṣùàrà ó ti jáde o ìwé ìtàn náà ti ń bẹ níta báyìí. fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ tó fẹ́ gbádùn ìwé ìtàn Ṣùàrà ọ̀hún díẹ̀ sí i. ẹja ṣe báyìí ẹ jẹ́ kí n wá a jáde kí n play rẹ̀ díẹ̀ kájọ gbádùn rẹ̀ díẹ̀ lórí ètò lálẹ́ òní. ẹ máa bá mi bọ̀. àdúró jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yọ́ kóró yá ké ló gbé o. ẹ̀rọ gbọ́
kọ́mọdẹ́rọ wọ́wọ́ kàìbalẹ̀ lá. ẹ jẹ́ àjọ gbádùn wí ọ̀hún ibi awíladé yìí o ọ̀rọ̀ náà bù ṣe wà yìí ẹ máa bá mi ká lọ. kò sí ojú àánú mọ́ báyìí ìtàkùn tó bá ní kí ẹni má gòkè àlọ́ ni òun àti erin ni yóò jọ lọ ajá tó bá dùbò ẹkùn yóò sùn nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ múra láti ṣe bíi àgékò ejò tí sọ̀rọ̀ bíi agbọ́n orí ejò dìde nílẹ̀ ó sì lọ sí ẹnu ọ̀nà ó tún ti kọ́kọ́rọ́ ọwọ́ rẹ̀ bọ àgádágodo tó wà lẹ́nu ọ̀nà ó sì. ẹ má bínú eléyìí tí mo fẹ́ play kọ́ ni mo play un. wọ́n ní kí ògìdán òkè dàda àti jíbádé máa lò ògìdán jókòó lórí àga kan báyìí tí tábìlì wà ní iwájú rẹ̀ òkè náà jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ jíbádé àti dàda jókòó sí orí àga mìíràn tí kò jìnnà rárá sí ti àwọn ògìdán òkè ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ògìdán mú ìwé ìròyìn kan nínú méjì tó wà lórí tábìlì iwájú rẹ̀ ó rí àkórí kan gbàgàdà lẹ́yìn ìwé ìròyìn náà tí wọ́n kọ pé àwọn ọmọ ológun ti fárígá o wọ́n ní àwọn ò ní sinmi títí àwọn yóò fi mú Ṣùàrà tó gbé ọ̀gá àwọn lọ ògìdán rẹ́rìn-ín ó ṣí ojú ìwé tí ìròyìn náà wà ó sì bẹ̀rẹ̀ sí í kà á lójijì ní Ṣẹ́gun àti Fáyẹmí sáré wọlé dé Ṣẹ́gun ní ògìdán òkè wọ́n ní Ṣùàrà ti pa ọ̀gá àwọn ológun tó gbé lọ ní ìjẹta wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ lọ já òkú rẹ̀ sílẹ̀ níwájú bárékè àwọn ológun láìpẹ́ yìí ni wéré ni ògìdán sọ ìwé ìròyìn ọwọ́ rẹ̀ sílẹ̀ tó dìde fò jíbádé àti dàdá náà ti dìde lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni òkè náà dìde tí gbogbo wọn sì jọ jáde lọ bí ọkọ̀ àwọn ògìdán ti yọ lókèrè tí wọ́n ń wo bárékè àwọn ológun ní ọ̀kánkán ni wọ́n rí tí àwọn ọmọ ológun pé bìbà sí ibì kan àwọn oníròyìn ti kún ibẹ̀ fọ́fọ́ ṣùgbọ́n àwọn ọmọ ológun ò jẹ́ kí ẹnikẹ́ni kọjá sí ibi tí òkú olórí ológun náà wà rárá ògìdán ló kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tí àwọn tó kù náà sì sọ̀kalẹ̀ tẹ̀lé bí wọ́n ti ń súnmọ́ ibi tí àwọn ológun náà wà ògìdán wo ojú àwọn ọmọ ológun náà ojú wọn le koko bíi ojú ẹja ó hàn lójú wọn pé inú ń bí wọn bí àwọn ògìdán ti dé ọ̀dọ̀ wọn ni àwọn ọmọ ológun náà ti dá wọn dúró tí wọ́n sì ti ń halẹ̀ mọ́ wọn ògìdán tọwọ́ bọ àpò ó sì fa káàdì ìdánimọ̀ rẹ̀ yọ ó fi hàn àwọn ológun náà ìgbà tí wọ́n rí káàdì ìdánimọ̀ rẹ̀ ni wọ́n tó gbà wọ́n láàyè láti kọjá bí ògìdán ti dé ibi tí wọ́n já òkú ọ̀gá àwọn ológun náà sí àjẹkù ọ̀gẹ̀dẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ òkú ọ̀gá ológun náà ló kọ́kọ́ rí ó gba ìbọ̀wọ́ lọ́wọ́ dàda ó sì wọ̀ ọ́ sí ọwọ́ ó mú àjẹkù ọ̀gẹ̀dẹ̀ náà ó sì yẹ̀ ẹ́ wò dáadáa ó nà á sí dàda dàda tún yọ ọ̀rá funfun pélébé kan báyìí jáde ó la ẹnu ọ̀rá náà ògìdán sì jó àjẹkù ọ̀gẹ̀dẹ̀ náà sínú ọ̀rá ọwọ́ dàda lẹ́yìn náà ni dàda di ẹnu ọ̀rá náà pa àwọ̀tẹ́lẹ̀ lásán ló wà lára òkú ọ̀gá ológun náà ojú ọta ìbọn kan ṣoṣo ló sì bá iwájú orí rẹ̀ wọlé wọ́n kó aṣọ ọ̀gá ológun náà sí ẹ̀gbẹ́ òkú rẹ̀ ògìdán yẹ òkú náà wò fínífíní ó wojú òkè fi orí dáhùn pé ọ̀rọ̀ náà ò tí ì yé òun rárá ògìdán rí tí ọmọ ológun kan jáde bọ̀ láti inú bárékè lọ́ọ̀kan pẹ̀lú aṣọ àwọn ológun fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan bíi ìdàbora báyìí bí ọmọ ológun náà ti dé ọ̀dọ̀ wọn ló da aṣọ náà bo òkú ọ̀gá ológun náà tí àwọn mẹ́rin sì bẹ̀rẹ̀ ti òkú náà tí wọ́n sì gbé wọnú ilé lọ ògìdán yíjú padà òun àti àwọn ènìyàn rẹ̀ sì kúrò láàrin àwọn ológun náà bí wọ́n ti ń jáde sí ìta ni àwọn oníròyìn ti bò wọ́n sí kan bíi ìsínkiri bo oúnjẹ tó bàjẹ́
gbogbo wọn ló gbé ẹ̀rọ agbohùn sí Ògìdán lẹ́nu tí wọ́n sì da ìbéèrè bò ó. ẹnìkan nínú wọn ní ọ̀gbẹ́ni Ògìdán, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sọ pé àwọn tí wọ́n ń fi ènìyàn ṣe oògùn owó ni wọ́n jí ọ̀gá àwọn ológun gbé. wọ́n ní wọ́n ti lò ó tán kí wọ́n tó wá já òkú rẹ̀ kalẹ̀. Ògìdán ní ọ̀wù ẹ̀yin oníròyìn tún dé. èmi fúnra mi ti kà á nínú ìwé ìròyìn láìpẹ́ yìí pé Ṣùàrà lórúkọ ẹni tó gbé ọ̀gá ológun lọ. báwo ló ṣe tún wá jọ mọ́ àwọn tó ń fi ènìyàn ṣe oògùn owó? agbára ń bẹ lọ́wọ́ ẹ̀yin oníròyìn, ẹ lè tú ìlú pẹ̀lú ìròyìn yín. bákan náà ni ẹ sì tún lè tún ìlú ṣe. ẹ máa rí òkodoro ìròyìn kí ẹ tó gbé e jáde. oníròyìn mìíràn tún ní wọ́n ti fá nǹkan ọmọkùnrin ọ̀gá ológun lọ kí wọ́n tó wá já òkú rẹ̀ kalẹ̀. Ògìdán ní ọ̀wù à ń gé yín lọ́wọ́ ẹ̀ tún ń bọ òrùka. kò burú, èmi rí òkú ọ̀gá ológun mo sì yẹ̀ ẹ́ wò fínífíní, kò sí ohun tó jọmọ́ bẹ́ẹ̀ o. oníròyìn mìíràn tún ní ọ̀gbẹ́ni Ògìdán, kí ni ẹ lè sọ nípa Ṣùàrà àti pé àwọn ìgbésẹ̀ wo ni ẹ ti gbé gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ láti mú Ṣùàrà tó ń ṣe àwọn iṣẹ́ ibi wọ̀nyí? ẹ ṣeun mo dúpẹ́, ìbéèrè ti yín wuyì púpọ̀. mo ṣẹ̀ṣẹ̀ dé ni, ìwádìí yóò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà ni. fún ìdí èyí n ò tí ì lè sọ ohunkóhun báyìí. Ògìdán pàṣẹdà, àwọn tó kù rẹ̀ tẹ̀lé. bẹ́ẹ̀ ni àwọn oníròyìn ń sáré tẹ̀lé wọn pé àwọn ò tí ì béèrè ìbéèrè tán, ṣùgbọ́n Ògìdán wí fún wọn pé òun ò ní dáhùn ìbéèrè kankan mọ́. Ògìdán àti àwọn tó kù wọnú ọkọ̀ síná, wọ́n sì parẹ́ kúrò níbẹ̀ bí iṣó. bí wọ́n ti padà dé ọ́fíìsì, fáìlì tó wà ní orí tábìlì ni Ògìdán kọ́kọ́ gbé. ó bẹ̀rẹ̀ sí yẹ fáìlì náà wò pẹ̀lú àwọn àwòrán tó wà nínú rẹ̀. ohun tí Ògìdán kọ́kọ́ fura sí ni ti àjẹkù ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń jù sí ibi tí púpọ̀ nínú àwọn tó ti kú ń kú sí. ó tún ṣàkíyèsí pé iwájú orí ni wọ́n ti ń yìnbọn fún gbogbo àwọn tó ti kú pátápátá. ó tún bẹ̀rẹ̀ sí fáìlì náà. ó kan àwòrán DPO ọlọ́pàá kan. ó rí i pé kò sí àjẹkù ọ̀gẹ̀dẹ̀ kankan ní ibi òkú DPO náà. ṣùgbọ́n iwájú orí náà ni ọta ìbọn tí wọ́n yìn fún bá wọlé. Ògìdán rò ó lọ́kàn ara rẹ̀ pé ó jọ pé ẹnìkan ṣoṣo náà ló ń ṣe iṣẹ́ náà, ṣùgbọ́n bóyá Ṣùàrà ni àbí ẹlòmíràn kò lè sọ. ó tẹjúmọ́ àwòrán DPO, ó ní Jíbádé jọ̀wọ́ bá mi pe Ṣẹ́gun wá. Jíbádé dìde ó sì jáde lọ. Ògìdán sún àga rẹ̀ mọ́ ti òkè, ó sì ń fi àwòrán náà hàn án. ìgbà tí wọ́n wo àwòrán náà dé ibi àwòrán àwọn ọkùnrin kan tí wọ́n fá nǹkan ọmọkùnrin wọn lọ, òkè ní ó jọ pé ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú àwọn oní oògùn owó ní tòótọ́. Ògìdán ní kí ni ohun tí ẹ rí kí ẹ tó sọ bẹ́ẹ̀. pẹ̀lú àwọn tí wọ́n fá lábẹ́lọ̀ yìí náà ni. Ògìdán ní ọ̀rọ̀ náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn olóògùn owó. ó ní láti jẹ́ pé àwọn wọ̀nyí ṣe ẹ̀ṣẹ̀ kan ni wọ́n dá sẹ̀ríà fún wọn. ẹni tó dá sẹ̀ríà náà la ò kàn tí ì mọ̀. ó sì tún lè jẹ́ Ṣùàrà, ó sì lè jẹ́ ẹlòmíràn. òkè ní kí ló dé tí ẹ fi rò pé kì í ṣe àwọn olóògùn owó? ẹ ṣeun ọ̀gbẹ́ni Òkè, bí ẹ bá wo àwòrán yìí dáradára ẹ ó rí i pé nǹkan ọmọkùnrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n kó sí ẹ̀gbẹ́ kan yìí. bí ó bá ṣe pé àwọn olóògùn owó ni, wọ́n ní láti kó nǹkan ọmọkùnrin yìí lọ. Òkè tẹjúmọ́ àwòrán náà, ó ní ó ti yé mi, ẹ ò purọ́ ọ̀gbẹ́ni Ògìdán. Ṣẹ́gun àti Jíbádé wọlé. Ṣẹ́gun ní wọ́n ní òun pè mí. bẹ́ẹ̀ ni Ògìdán yọ àwòrán méjì kan jáde nínú fáìlì náà. ó kó fún Ṣẹ́gun, ó ní àwòrán ọ̀gá ọlọ́pàá méjì tó wà nínú fáìlì náà nìyí. mo sì rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. ibo ni ìṣẹ̀lẹ̀ ọ̀gá ọlọ́pàá tó wà ní ọwọ́ àlàáfíà rẹ̀ yẹn ti ṣẹlẹ̀? Ṣẹ́gun mú àwòrán náà, ó yẹ̀ wò fínífíní, ó ní mo ti gbàgbé bí wọ́n ti ń pe àdúgbò náà, kò fi bẹ́ẹ̀ jìnnà sí ibi tí a wà yìí. Ògìdán ní
àáyá ti bẹ́ sílẹ̀ ó bẹ́ sáré báyìí a ní láti dé àgọ́ ọlọ́pàá tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣẹ́gun ní kò burú, kí ni eégún ń ṣe lóko tó ní òun ò lè fi àárọ̀ jó, kí ni egbò mi ń ṣe tó ní òun ò lè somi. Ó ti yá. Ògìdán mú àwòrán òkú DPO tí wọ́n ń lọ sí agbègbè tó ti ṣiṣẹ́ kẹ́yìn kí ikú tó pa á. Jíbádé gba àwòrán náà lọ́wọ́ rẹ̀, gbogbo wọn sì jáde lọ. Ọkọ̀ àwọn Ògìdán dúró ní iwájú àgọ́ ọlọ́pàá kan báyìí. Ògìdán sọ̀ nínú ọkọ̀ ó sì fi orí lé inú àgọ́ ọlọ́pàá náà. Àwọn tó kù náà sì tẹ̀lé. Bí ó ti kù díẹ̀ kí wọ́n dé ẹnu ọ̀nà ní ọ̀gọ́ ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sí ibẹ̀ ń jáde bọ̀ láti inú àgọ́ ọlọ́pàá náà pẹ̀lú ọlọ́pàá kan báyìí. Ẹnu ọ̀nà ni wọ́n ti pàdé ara wọn. Bí Ògìdán ti rí i ló ní Ṣọlá owó ní kókó. Ọ̀gá ọlọ́pàá tó ń bá ọlọ́pàá tó wà pẹ̀lú rẹ̀ sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà náà yíjú sí ọ̀dọ̀ Ògìdán ó ní ẹ kú rìn Àjàsá. Àwọn méjèèjì dì mọ́ ara wọn gbàgì wọ́n sì kí ara wọn dáadáa. Ògìdán ní ìgbà wo ni o dé ilẹ̀ yìí? Ṣakí ni mo gbúrò rẹ̀ sígbẹ̀yìn lásìkò tí mo wá fi imú fílẹ̀ nípa Dóńgó ògbójú agbanipa tó yan iṣẹ́ ìpànìyàn láàyò tí mo sì fi páńpẹ́ òfin mú. Òpùrọ̀ Ògìdán, ìwúrí ni iṣẹ́ akin tó ṣe lórí ọ̀rọ̀ Dóńgó jẹ́ fún mi. Iṣẹ́ akọni náà sì ń bu ọlá àti iyì fún mi títí di òní. Iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé mi wá síbí náà ni. Kódà ọ̀sẹ̀ tó lọ yìí ni mo dé lẹ́yìn tí wọ́n ní àwọn kan báyìí ṣe ikú pa DPO tó wà ní tẹ́lẹ̀. O ṣeun Ṣọlá, ọ̀rọ̀ DPO ọ̀hún gan la wá fún. O kúkú mọ̀ pé ẹlẹ́dẹ̀ ò níṣẹ́ méjì ju kó pàfọ̀, n ò níṣẹ́ méjì ju iṣẹ́ ìwádìí lọ. Mo ní ìbéèrè tó pọ̀ láti bi ọ́. Má bínú pé n ò tí ì ṣe àfihàn àwọn ènìyàn mi tí a jọ wá. Ṣẹ́gun nìyí, ọ̀gá ni lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Òkè nìyí, òkè tirimáwò, ọ̀gá ọlọ́pàá ni òun náà. Ó sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀. Àwọn ọmọ mi nìyí, Dàda àti Jíbádé. Mo mọ̀ pé òdú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ tí wọ́n fi ń ṣàdúrà ọmọọṣẹ́. Ṣọlá kí gbogbo wọn dáadáa, wọ́n sì jọ ń wọ ilé lọ. Gbogbo wọn ló wà ní ìjókòó àfi Dàda àti ọlọ́pàá kan báyìí tí òun àti DPO tuntun jọ ń sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà ní ìgbà tí àwọn Ògìdán dé nìkan ló wà lórí ìdúró. Kì í ṣe pé kò sí àga ìjókòó tí wọ́n lè jókòó sí, ṣùgbọ́n ó jọ pé ó wù wọ́n kí wọ́n gbàró dán ni. Ògìdán ní dákun Ṣọlá, ohun tó bá ń dánni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Mo fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ṣáájú ikú DPO ọ̀hún. Gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ Ògìdán, mo ṣẹ̀ṣẹ̀ dé ni. Ìṣẹ̀lẹ̀ náà ò sì sojú mi, ṣùgbọ́n bí mo bá béèrè lọ́wọ́ àwọn tí mo bá ní ibí wọ́n lè mọ̀ nípa rẹ̀. Kò burú, yára bá mi béèrè. DPO mú fóònù rẹ̀ ó sì pe ẹnìkan pé kó máa bọ̀ ní ọ́fíìsì òun lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní o ṣeun Ṣọlá, a ní láti tètè gbé ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ ọ̀hún kí omi tó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ẹnìkan kan ilẹ̀kùn ọ́fíìsì DPO tuntun náà. DPO ní wọlé. Ọlọ́pàá dúdú kan báyìí wọlé. Ó ní ẹni kí n yọjú sí yín sà. Bẹ́ẹ̀ ni, jọ̀ọ́ DPO yín tí wọ́n pa sí ẹnu iṣẹ́ yẹn, ǹjẹ́ o lè sọ ohunkóhun nípa nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú àkókò tí wọ́n pa á? N ò sí lẹ́nu iṣẹ́ ọ̀gá, mo wà ní ìsinmi ráńpẹ́, ṣùgbọ́n Constable Àjàní wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. Ṣé ó wá sí ibi iṣẹ́ lónìí? Bẹ́ẹ̀ ni sà, lọ bá mi pè é wá. Ọlọ́pàá náà sì jáde lọ. Kò pẹ́ rárá tí ẹnìkan sì tún fi ń kan ilẹ̀kùn. DPO ní wọlé. Àjàní wọlé ó ní èmi nìyí sà. Ó ṣeun Àjàní. Wọ́n ní lọ́jọ́ tí àwọn kan pa DPO yín ó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ ni sà. Ó ṣeun. Ọ̀rẹ́ mi yìí ní àwọn ìbéèrè kan láti bi ọ́. Kò burú sà. Ó kù sí ọ lọ́wọ́ Ògìdán. Ògìdán kọjú sí Àjàní ó ní ọ̀gbẹ́ni Àjàní, ẹ kú iṣẹ́ ìlú. Ẹ ṣeun sà.
mo kàn ní àwọn ìbéèrè díẹ̀ láti bi yín n ó dáhùn èyí tí mo bá mọ̀ níbẹ̀. ẹ ṣeun. lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ibo ni ẹ̀yin wà? ẹnu iṣẹ́ náà ni mo wà sà. mo mọ̀ pé ẹnu iṣẹ́ lẹ wà. mo fẹ́ mọ ibi tí ẹ wà gangan nínú ọgbà yìí lọ́jọ́ náà ni. ibi àga tó wà ní iwájú ìta yẹn ni mo jókòó sí ní gbogbo ọjọ́ náà nítorí pé àwọn kan ń jà sí ọ̀rọ̀ ilẹ̀ wọ́n sì kó ẹjọ́ náà wá sí ibi. wọ́n wá ń pè wọ́n wọlé ní ọ̀kọ̀ọ̀kan pé kí kálukú wá rojọ́ ẹnu tirẹ̀. èmi ni mo sì dúró tì wọ́n tí mò ń pe ẹni tó bá ti kàn láti wá sọ ti ẹnu rẹ̀ wọlé. ìyẹn ni pé àwọn èrò sì wà ní ibi lásìkò tí wọ́n pa DPO. rárá sà, a ti gbọ́ ẹjọ́ ẹnu wọn tán, a sì sọ fún gbogbo wọn pé kí wọ́n padà wá lọ́jọ́ kejì kí ìṣẹ̀lẹ̀ ikú DPO tó wáyé. ǹjẹ́ DPO gbàlejò kankan tí kìí ṣe pé bóyá àlejò náà ní ẹjọ́ kankan ní ibi lọ́jọ́ náà? rárá sà, gbogbo àwọn tó wá lọ́jọ́ náà ló ní ẹjọ́ níbí. kò burú. ǹjẹ́ ẹ lè rántí ẹjọ́ bíi méjì tó ṣe gbòógì tí ẹ yanjú lọ́jọ́ náà àti àwọn tí ẹjọ́ náà ní í ṣe pẹ̀lú? Àjàní dákẹ́ lọ díẹ̀. ó ní a ṣe ẹjọ́ ọ̀gbẹ́ni kan tí wọ́n ló jí ewúrẹ́ gbé, a sì tún ṣe ẹjọ́ ọmọ kan tí wọ́n ló jalè tí ọkùnrin kan padà wá gbà á sílẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀gá ti sọ pé ká lọ tì í mọ́lé. lẹ́yìn tí wọ́n ti ní kí ẹ lọ tì í mọ́lé ẹnìkan sì tún wá gbà á sílẹ̀. bẹ́ẹ̀ ni sà, ẹjọ́ ọmọ náà mà bu wá lọ́wọ́ tán díẹ̀ ló kù. bíi ti báwo? ìgbà tí ọmọbìnrin kan báyìí ti wá fi ẹjọ́ ọmọ tó jalè náà sùn tí a sì ti lọ mú un. àwọn ọlọ́pàá bíi 5 tí wọ́n lọ mú ọmọ náà fi ìyà jẹ dáadáa. lẹ́yìn tí ọkùnrin tí mo sọ wá gba ọmọ náà sílẹ̀ tán, ó na àwọn ọlọ́pàá 5 tó fi ìyà jẹ ọmọ náà bíi ẹni máa kú. ó ní wọ́n ti fi ìyà jẹ ọmọ náà jù. ṣé ẹnu ọ̀nà yìí náà ló wà nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ náà ń wáyé? rárá o. ìgbà tí wọ́n ń fa ọ̀rọ̀ pé wọn ò ní dá ọmọ náà sílẹ̀ fún ìyá rẹ̀, tí àwọn ọkùnrin bíi 5 kan báyìí páàkì ọkọ̀ sí ìta tí ọ̀kan nínú wọn sì ń ṣìpẹ̀ fún obìnrin tó wá ti ọmọ náà mọ́lé pé kó fi orí jin ọmọ náà ni èmi ti jáde lọ jẹun nítorí pé ó ti rẹ̀ mí lọ́jọ́ náà. àwọn ọkùnrin tí ẹni wọ́n dé yìí, ǹjẹ́ àwọn náà ló fi ìyà jẹ àwọn ọlọ́pàá náà? àwọn náà ní sà. ìgbà tí mo padà dé láti ibi tí mo ti lọ jẹun, wọ́n ti tú ọmọ tí ọ̀gá ní kí wọ́n lọ tì mọ́lé lọ́jọ́ náà sílẹ̀. gbogbo wọn sì ti lọ. òkú ọ̀gá àti àwọn ọlọ́pàá tí wọ́n fi ìyà jẹ ni mo bá. ẹ ṣeun ọ̀gbẹ́ni Àjàní. a ní láti rí àwọn ọlọ́pàá tí wọ́n fi ìyà jẹ náà lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ ò lè rí wọn sà. ọ̀sẹ̀ náà ni gbogbo wọn kọ̀wé fiṣẹ́ sílẹ̀. kò sì sí ẹni tó gbọ́ mo kó wọn mọ́ láti ìgbà náà. ìrẹ̀wẹ̀sì bá ọkàn Ògìdán doríkodò. Òkíní lọ́jọ́ tí wọ́n wá gba ọmọ tí ẹni ó jalè náà sílẹ̀, ẹni tó wá gbà á ṣàti ọwọ́ bọ ìwé. ǹjẹ́ a lè rí ìwé náà? ọ̀gá fúnra wọn ló kọwọ́ bọ̀wé lọ́jọ́ náà. Ògìdán sí orí sókè lẹ́sẹ̀kẹsẹ̀. ó wo Àjàní lọ sàkún. ó ní ǹjẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n nà náà dárúkọ ẹnìkankan nínú àwọn tó nà wọ́n létí ẹ̀? bẹ́ẹ̀ ni sà. ọlọ́pàá náà wò yíká bíi pé ẹ̀rù ń bà á. lẹ́yìn náà ló gbé ohùn rẹ̀ lọlẹ̀ pátápátá. ó ní wọ́n ní sọ àrá ni. gbogbo wọn wojú ara wọn. àyà ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ dé lùkì. Ògìdán ní ǹjẹ́ o rántí orúkọ ọmọ tó jalè náà? ó jọ pé Tájù ló ń jẹ́. àkọsílẹ̀ rẹ̀ wà nínú ìwé. ẹ jẹ́ kí n lọ mú un wá. Àjàní jáde lọ. ọkọ̀ àwọn Ògìdán páàkì ní iwájú ilé ìtajà ìyá Táwà. gbogbo wọn sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ṣọlá owó ní kókó tẹ̀lé wọn ní tirẹ̀. bí wọ́n ti sọ̀kalẹ̀ ni wọ́n lọ sí ṣọ́ọ̀bù ìyá Táwà. bí wọ́n ti dé ẹnu ọ̀nà ni ìyá Táwà ń kí wọn ní 9-10 tó sì ń béèrè pé kí ni wọ́n fẹ́ bá òun rà. Ògìdán ní ẹ jọ̀wọ́ mà, ẹnìkan ni a béèrè ní àdúgbò yìí.
kí ni orúkọ onítọ̀hún? Ìyá Tájù ni mà. Ìyá Táwà yọjú wo títì lọ́hùn-ún, ó ní ẹ ò mọ̀ ń rìn rárá, kódà kò tí ì tó wákàtí kan tí ọkọ̀ tó wá gbé wọn kúrò ní ibi. Wọ́n ti kó kúrò ní ibi. Ǹjẹ́ mọ ibi tí wọ́n kó lọ mà? N ò mọ̀ bẹ́ẹ̀. Ògìdán fi ọwọ́ dá ìdí, ó kọjú sí àwọn tó kù, ó ní ibo la wá fẹ́ wá sọ àrà sí báyìí? Ìyá Táwà ní tá lẹ́ pè sà. Mo ní ibo la fẹ́ wá sọ àrà sí báyìí, àbí ẹ mọ sọ àrà ni? Ara Ìyá Táwà wálẹ̀ wọ̀, ó bẹ̀rẹ̀ sí fi ọwọ́ ra etí. Ẹsẹ̀kẹsẹ̀ ni Ògìdán mọ̀ pé ó ní láti jẹ́ pé Ìyá Táwà mọ sọ àrà. Ó ní ẹ dákun, àbí àdúgbò yìí ni sọ àrà ń gbé ni? Ìyá Táwà ní ẹ dákun, ẹ wá máa lọ. Ògìdán ní ẹ tiẹ̀ sì gbọ́ tẹnu wa ná, àní kẹ́ ẹ wá máa lọ. Ìyá Táwà bẹ̀rẹ̀ sí tì wọ́n jáde lọ. Ògìdán àti àwọn ènìyàn rẹ̀ padà sínú ọkọ̀, wọ́n sì bá tiwọn lọ. Bí wọ́n ti lọ tán ni Ìyá Táwà garùn wò wọ́n bóyá wọ́n ti lọ. Lẹ́yìn tó rí pé wọ́n ti lọ tán, ó mí kanlẹ̀, ó sì wo gbogbo àyíká, ó ní àwọn akóṣìbérò wọ́n tún fẹ́ kó tiwọn bá mi lẹ́ẹ̀kejì, àfi kí n tètè palẹ̀ mọ́ kí n máa lọlé fún tòní. Ẹsẹ̀kẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́. Bí àwọn Ògìdán ti dé àgọ́ ọlọ́pàá padà, Ògìdán jókòó sórí àga kan báyìí, ó sì fi ẹ̀yìn tì. Ó dijú mọ́rí lọ gbain-gbain. Ó jọ pé èrò dá níjàkadì. Òkè ní Ògìdán, a ò bá ti fi òfin gbé ọmọbìnrin yẹn. Ó jọ pé ó mọ sọ àrà, bí a bá finá mọ̀ dáadáa yóò jẹ́wọ́. Ògìdán ò lajú tó fi ní ó yẹ kí bí a ti ń ṣiṣẹ́ wa yàtọ̀ sí bí a ti ń ṣe látẹ̀yìnwá. Ìwà àìlájú àti títẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ ni kí ọlọ́pàá kàn déédé gbé ẹnìkan tí a fura sí, kí wọ́n sì máa fi ìyà jẹ láì tí ì rí ẹ̀rí kan gbòógì tó fi ẹni náà gẹ́gẹ́ bí ọ̀daràn. Ẹ ò mọ̀ pé bí a bá fi ìyà jẹ aláìṣẹ̀jù, ó lè jẹ́wọ́ pé òun ṣe ohun tí kò ṣe. Irú wọn pọ̀ bẹ́ẹ̀ ní àwọn ọgbà ẹ̀wọ̀n wa káàkiri tó jẹ́ pé wọn ò mọwọ́ mẹsẹ̀. Kódà wọ́n ti dájọ́ ikú fún ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ṣẹ̀ tí kò dá. Ẹni tó wùwà ọ̀daràn gan àwa máa yan kándu kiri ìgboro. Ẹni tí kò mọwọ́ mẹsẹ̀ á sì máa jìyà nígbèkùn ní tirẹ̀. Àwa ò gbọ́dọ̀ pẹ̀lú ọ̀bọ jẹko. Wọ́n ti ba iṣẹ́ yìí jẹ́ jìnnà. Ìdí nìyí tí àwọn ará ìlú ò fi bọ̀wọ̀ fún àwọn agbófinró mọ́. A ní láti kọ́ àwọn tí yóò gba iṣẹ́ yìí lẹ́yìn wa ní ọ̀nà tí wọn yóò tọ̀, tí wọn yóò fi gba ògo àti iyì àwọn agbófinró tó ti sọnù padà. Ó jọ pé ọmọbìnrin náà ti ṣe alábàápàdé sọ àrà rí ní tòótọ́, ṣùgbọ́n ìṣesí rẹ̀ fi hàn pé kì í ṣe ìpàdé ire. Ó ṣeé ṣe kí sọ àrà ti pitú ọwọ́ rẹ̀ fún ẹnìkan tó súnmọ́ rí, torí pé bí mo ti dárúkọ sọ àrà ni ìbẹ̀rù hàn lójú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Dàdá ní ọ̀gá, kí ni a fẹ́ ṣe báyìí? Ògìdán lajú, ó ní ọgbọ́n òdigi àfi okùn. Ògìdán kọjú sí ibi tí ẹ̀rọ amóhùnmáwòrán kan báyìí tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri nínú ọ́fíìsì náà wà. Ó rí tí oníròyìn kan fi ọ̀rọ̀ wá bàbá kan báyìí tí wọ́n ní wọ́n fi ipá bá ọmọ rẹ̀ sùn títí dojú ikú lẹ́nu wò. Ògìdán dìde jókòó dáadáa. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì kásẹ̀ sílẹ̀ lórí tábìlì tó kó ẹsẹ̀ sí tẹ́lẹ̀. Ó ní bá mi yí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn sókè dáadáa. Dàdá yín ẹ̀rọ amóhùnmáwòrán náà sókè. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ti fẹ́rẹ̀ parí. Ọmọbìnrin oníròyìn náà ní bàbá, ìgbà tí ẹ gbọ́ pé inú àgọ́ ọlọ́pàá ni wọ́n ti fi ipá bá ọmọ yín lò pọ̀ títí tó fi kú, báwo ló ṣe rí lára yín? Ó jẹ́ ohun tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀, nítorí pé ká ní ibòmíràn ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ni bóyá n ò bá fi ojú mìíràn wò ó. Ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé ibi tó yẹ kó jẹ́ ibi ààbò gan ni wọ́n ti gbẹ̀mí ọmọ mi. Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ò yé ènìyàn mọ́. Bàbá, ǹjẹ́ ẹ rí ìdájọ́ tó tẹ́yín lọ́rùn gbà láti ọwọ́ ìjọba lórí àwọn tó fi ipá bá ọmọ yín lò pọ̀ tí wọ́n tún pa á? Wá lónìí wá lọ́la ni wọ́n ń fi ọ̀rọ̀ náà ṣe títí tí gbogbo rẹ̀ fi pòórá bíi ìyàngbò níwájú afẹ́fẹ́.
ṣé ohun tí ẹ̀ ń sọ ni pé ìjọba ò gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ ọ̀hún? Kò sí ohun tí ìjọba ṣe lórí ọ̀rọ̀ náà rárá, ṣùgbọ́n mo dúpẹ́ pé àwọn mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n ṣiṣẹ́ ibi náà ti gba ìdájọ́ wọn. Ṣebí gbogbo ayé náà lórí pé wọ́n padà fà nǹkan ọmọkùnrin abẹ́ wọn lọ ni. Inú mi sì dùn pé àwọn fúnra wọn fẹnu ara wọn jẹ́wọ́ ohun tí àwọn ṣe tó ṣokùnfà bí wọ́n ṣe fà abẹ́ wọn lọ kí wọ́n tó kú. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn ń sọ ni pé bóyá ọ̀kan nínú ẹ̀yin àti ọmọ yín ọkùnrin ló ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín tí ẹ lọ ṣiṣẹ́ náà. Ìgbà tí eṣinṣin ń jẹ elégbò wọn ò wí nǹkan kan. Ìgbà tí elégbò wá bẹ̀rẹ̀ sí jẹ eṣinṣin ẹ ní irú kílẹ̀ yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé èmi tàbí ọmọ mi ọkùnrin ló ṣiṣẹ́ náà, ṣé kò tó bẹ́ẹ̀ ni? Ẹni tó bá pani lọ́mọ ó pani sáyé ni. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi àti ọmọ mi ọkùnrin ò mọ ohunkóhun nípa ọ̀rọ̀ náà. Àwọn ọlọ́pàá ti wá mú àwa méjèèjì lórí ọ̀rọ̀ náà ìgbà tí wọn ò rí ẹ̀rí kankan tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé àwa ni aṣiṣẹ́ náà ni wọ́n tú wa sílẹ̀. Mo sì ń búra lórúkọ Ọlọ́run pé a ò mọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà. Ọlọ́run kàn lo àwọn kan láti gbẹ̀san wa lára àwọn oníṣẹ́ ibi náà ni. Ṣé ohun tí ẹ̀ ń sọ ni pé inú yín dùn sí bí wọ́n ṣe fà nǹkan ọmọkùnrin àwọn mẹ́sẹ̀ẹ̀sán náà lọ tí àwọn mẹ́sẹ̀ẹ̀sán náà sì jẹ́ Ọlọ́run nípè? Inú mi dùn sí ká má parọ́. Kì í ṣe èmi nìkan ni inú mi dùn sí, inú gbogbo aráàlú ló dùn sí. Afipábánisùn àti apànìyàn ọ̀kankan náà ni àwọn méjèèjì. Ohun tó túbọ̀ jẹ́ kí inú mi dùn ni pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ìfipábánilòpọ̀ dínkù pátápátá nílẹ̀ yìí. Kódà àwọn ọkùnrin gan bẹ̀rù àti bá obìnrin ṣe aré tó le báyìí, ká má sọ ti fífipábánilòpọ̀. Ọ̀rẹ́ mi kan sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ní ọ̀pọ̀ ìgbà tí òun bá fẹ́ bá ìyàwó ilé òun gan ní àṣepọ̀, tí òun bá fi rántí àwọn tí wọ́n fà nǹkan ọmọkùnrin wọn lọ náà, ara òun á máa wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ fún ìbẹ̀rù. Ṣé ọ̀rọ̀ náà wá tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Àdúgbò wa tó jẹ́ pé tẹ́lẹ̀ ọmọbìnrin ò lè rìn mọ́ bí ojú bá ti pòfírí, ṣùgbọ́n láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, kódà ọmọbìnrin ti ń yan fanda láago 10 alẹ́ báyìí tí kò sí ìbẹ̀rù pé wọ́n lè fipá bá a lò pọ̀ mọ́. Ó túmọ̀ sí pé bí ẹ bá ní oore ọ̀fẹ́ láti rí àwọn tí wọ́n ṣiṣẹ́ náà, ẹ máa gbóríyìn fún wọn pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin ò mọ̀ pé akọ iṣẹ́ ni wọ́n ṣe ni. Ìgbà tí ìjọba tí a gbójúlé gan ò lè jà fún wa mọ́, tí àwọn kan sì jà fún wa, ṣé kò yẹ kí a dúpẹ́ lọ́wọ́ wọn ni? Ògìdán ní bí a ò bá tètè dẹ́kun ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè yìí tó fi di pé àwọn mẹ̀kúnnù dìde láti jà fún ara wọn, ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ yóò burú jáì. Nígbà tí ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá bá ń fi iṣẹ́ wọn ṣeré, kò sí ìgbà tí a ò ní máa rí irú nǹkan báyìí. Ògìdán dìde fún ó ní adé láti dé iléeṣẹ́ amóhùnmáwòrán yìí kí wọ́n tó parí ètò yìí. Ẹsẹ̀kẹsẹ̀ ni gbogbo wọn jáde lọ. Lẹ́yìn bíi ìṣẹ́jú 10 tí ọkọ̀ àwọn Ògìdán ti ń dúró ní iwájú iléeṣẹ́ amóhùnmáwòrán náà ni bàbá tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lẹ́ẹ̀kan tó ń jáde bọ̀ láti inú iléeṣẹ́ náà. Bí ó ti dé ìta ni Jíbádé ní ọ̀gá bàbá náà nìyẹn. Òsín Jíbádé, mo ti rí i, ẹ má fú lára rárá. Bàbá náà dé ìdí ọkọ̀ rẹ̀ ní ìta, ó wọnú ọkọ̀, ó kíkì ọkọ̀, ó sì ń jáde lọ. Ògìdán ní máa tẹ̀lé lẹ́yìn dàda sínú ọkọ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọkọ̀ bàbá náà. Lẹ́yìn bíi wákàtí kan ni bàbá náà bẹ̀rẹ̀ sí fún fèrè ọkọ̀ ní iwájú ilé kan báyìí. Ọmọkùnrin kan wá sí géètì fún un, ó sì gbé ọkọ̀ wọnú ilé lọ. Dàda páàkì ọkọ̀ ní iwájú ilé náà, gbogbo wọn sọ̀kalẹ̀ nínú ọkọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kan géètì ẹlẹ́sẹ̀ ilé náà. Ọmọkùnrin tó ṣí ilẹ̀kùn fún ọkọ̀ bàbá náà lẹ́ẹ̀kan sì tún wá sí ilẹ̀kùn fún wọn. Wọ́n jọ sọ̀rọ̀ díẹ̀ lẹ́nu ọ̀nà, gbogbo wọn sì tẹ̀lé ọmọkùnrin náà wọnú ilé lọ. Bí wọ́n ti wọlé, bàbá tí wọ́n tẹ̀lé wọlé náà ṣẹ̀ṣẹ̀ bu omi sínú ife tán ni. Bí ó ti gbé omi náà sẹ́nu tó mu díẹ̀ níbẹ̀ tán, níbẹ̀ ni ó rí i tí àwọn Ògìdán tẹ̀lé Túndé wọlé dé. Túndé ní ẹni àlejò sà. Bàbá náà wo gbogbo àwọn tó wọlé,
ògìdán nìkan ni ó jọ pé ó rírí nínú gbogbo wọn ṣùgbọ́n kò rántí ibi tó ti rí i. ó ní ẹ máa rọra o láti ibo. ògìdán ní àwa rí yín ni lórí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ní sà. bàbá náà dákẹ́ lọ díẹ̀ kó tó sọ pé ẹ jókòó, ojú yín nìkan ló jọ pé mo ti rí rí nínú gbogbo yín. ó na ọwọ́ sí ògìdán. ògìdán ní ó ṣeéṣe kí ẹ rí mi rí ní tòótọ́, egungun mọ ni ènìyàn ni kò mọ̀. kí ni mo wá lè ṣe fún yín? ẹ ṣeun sà, ọ̀tẹlẹ̀múyẹ́ ni wá. a gbọ́ àwọn ọ̀rọ̀ kan a sì tún wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún yín ní nǹkan bíi wákàtí méjì sẹ́yìn. ìdí nìyí tí a fi wá rí yín. bàbá náà kọjú sí Túndé ó ní wọ́n tún ti wá mú wa. ògìdán rẹ́rìn-ín músẹ́ ó ní àwa mú yín bàbá, a kàn fẹ́ kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kan tó farasin ni. bàbá náà tún wojú Túndé, ó kọjú sí ògìdán padà ó ní mò ń gbọ́. ẹ ṣeun sà, ní àkọ́kọ́ ná mo bá yín kẹ́dùn lórí ọ̀rọ̀ ọmọ yín tí wọ́n rán lọ sí ọ̀run àpàpàǹdodo. ọlọ́run ò ní jẹ́ kí á rí irú rẹ̀ mọ́, àmín. gbogbo wa láti gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ sí àwọn tó lọ́wọ́ nínú ìfipábánilò tó ṣẹlẹ̀ sí ọmọ yín. ẹ sì ti sọ ìhà tí ẹ kọ sí ohun tó ṣẹlẹ̀ náà. ọ̀pọ̀ ènìyàn ni ò gbàgbọ́ títí di bí a ti ń sọ̀rọ̀ yìí pé ẹ̀yin kọ́ ni ẹ lọ gba ẹ̀san náà fúnra yín. ṣùgbọ́n àwa tí ẹ̀ ń wò yìí gbàgbọ́ pé kì í ṣe ẹ̀yin. ǹjẹ́ ẹ fura sí ẹnìkankan ní àdúgbò yìí pé ó lè jẹ́ òun ló ṣiṣẹ́ náà? bàbá náà tún wojú ọmọ rẹ̀ Túndé, ó tún wo àwọn ògìdán ó ní ó wù èwo tún ni àbùrọ̀ máa fura sí ẹnìkan. ọlọ́run kúkú ti gbìjà wa jà, kí ni kí n tún máa fura sí ẹnìkan fún? ohun tí mo mọ̀ tó dájú ni pé ọlọ́run yóò bá mi dúró ti ẹni tó ṣiṣẹ́ náà, apá yìí ò ní ká. ògìdán dákẹ́ lọ gbárí, ó wojú òkè. òkè kọjú sí Túndé ó ní wọ́n ní àdúgbò yìí ni àwọn ọkùnrin tí wọ́n fipá bá àbúrò rẹ̀ lò pọ̀ ń gbé. Túndé ní bẹ́ẹ̀ ni sà, ó ní láti jẹ́ pé o mọ̀ wọ́n dáadáa ṣáájú àkókò tí ìkọlù náà wáyé. aládùúgbò jọ ni wá, mo sì máa ń rí wọn dáadáa. o máa ń rí wọn dáadáa àbí ọ̀rẹ́ nìyẹn? inú bí Túndé ó ní ọ̀rẹ́ báwo? èmi á máa bá àwọn ẹni òfò, ẹni àdánù àti ẹni ẹ̀kọ́ yẹn ṣọ̀rẹ́. ọlọ́run ò ní jẹ́, a jẹ́ pé ọ̀tá ni ìwọ pẹ̀lú wọn. Túndé rojú kókó ó ní tí ẹ bá sọ bẹ́ẹ̀. òkè kọjú sí ògìdán ó ní kò sì sí àrà tí ènìyàn ò lè fi ọ̀tá rẹ̀ dá. bàbá Túndé kọ òkè ní ẹ má kọ bàbá, kò sí itú tí ènìyàn ò lè fi ọ̀tá rẹ̀ pa bí ojú bá pòfírí. Túndé ní kí ni ẹ wá ń gbìyànjú àti sọ? òkè ní n ò tilẹ̀ tí ì sọ nǹkan kan, a sì ń mẹ́yẹ́ bọ̀ lápò ni. dàdá ní ṣé mo lè dá sí ọ̀rọ̀ yìí ọ̀gá? ògìdán ní èso nílẹ̀ dáadáa. ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí ba Túndé àti bàbá rẹ̀ pé ó jọ pé àwọn ògìdán fẹ́ kó bọ́wọ́bọ́wọ́ bọ àwọn lọ́wọ́ ni. ó sì ṣeé ṣe kí àwọn tún di èrò àgọ́ ọlọ́pàá. ẹ̀rù hàn lójú àwọn méjèèjì. dàdá sì lo àǹfààní náà láti béèrè àwọn ìbéèrè tó ṣe kókó. dàdá ní ọ̀gbẹ́ni Túndé, mo fẹ́ kí ẹ ronú dáadáa kí ẹ tó dáhùn àwọn ìbéèrè tí mo fẹ́ bi yín, kí ẹ má bàa lọ kó sí páńpẹ́ fúnra yín. kí ni ó fa ọ̀tá láàrin ẹ̀yin àti àwọn tó bá àbúrò yín lò pọ̀ lágídí? ṣé ti pé wọ́n fi ipá bá a lò pọ̀ ni àbí ọ̀rọ̀ mìíràn wà láàrin yín? Túndé dá ìtọ́mì lódì ó ní wọ́n ti fi ipá bá àfẹ́sọ́nà mi náà lò pọ̀ rí. ọ̀rọ̀ tí Túndé sọ yìí ya bàbá rẹ̀ pàápàá lẹ́nu nítorí pé òkú òru ni Túndé ṣe ọ̀rọ̀ náà láti ìgbà náà. dàdá rọra rẹ́rìn-ín ó ní mo sọ bẹ́ẹ̀ náà pé ó ní láti ní ohun mìíràn tó fà á, ìyẹn náà tó kí ènìyàn lọ gbẹ̀san ohun tí wọ́n ṣe náà. Túndé ní èmi kọ́ ni mo fá nǹkan ọmọkùnrin wọn lọ. dàdá ní n ò tilẹ̀ tí ì dé gbogbo ibi tí ẹ̀ ń lọ yẹn, ó jọ pé ojú ń kan yín ju tèmi lọ. ògìdán rọra rẹ́rìn-ín. dàdá ní ẹ lè má lọ ṣiṣẹ́ náà fúnra yín, kí ẹ rán àwọn ènìyàn kan lọ. ó sì tún lè jẹ́ àwọn agbọ̀nràndò kan ló bá yín ṣiṣẹ́ náà.
àwọn wo lẹ sọ̀rọ̀ náà létí wọn. ọlọ́run gbọ́ n ò sọ̀rọ̀ náà létí ẹnikẹ́ni àfi èyí tí mò ń sọ lónìí yìí. ǹjẹ́ ẹ gba àlejò kankan lásìkò tí wọ́n fipá bá àbúrò yín lò pọ̀ tí wọ́n sì gba ẹ̀mí rẹ̀? yálà ọ̀rẹ́ yín tàbí àwọn tó wá bá yín kẹ́dùn tí ẹ sì sọ àwọn tí ẹ lérò pé ó ṣiṣẹ́ náà fún onítọ̀hún. Túndé ronú lọ díẹ̀ ó ní àfi Àjàyí tó wá kí mi lọ́jọ́ náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kan. bí a sì ti ń jáde lọ ni mo sọ nípa àwọn ọkùnrin tó fipá bá Bùkọ́lá sùn fún wọn. ìgbésẹ̀ wo ni wọ́n wá gbé nígbà tí o sọ fún wọn? wọn ò gbé ìgbésẹ̀ kankan, wọn ò gbárata nígbà tí o ń sọ fún wọn rárá sà. báwo la ṣe lè rí Àjàyí yẹn? Túndé dákẹ́ lọ díẹ̀. Dàdá tún ní ọ̀gbẹ́ni Túndé, mo ní báwo la ṣe lè rí Àjàyí yẹn? n ò tí ì gbàdá gbúrò rẹ̀ láti ìgbà náà. ìyẹn ni pé ẹ ò mọ ibi tó ń gbé rárá sà, ẹ ò sì ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ rárá sà. Ògìdán dìde fún ó ní ẹ ṣeun bàbá fún àsìkò tí ẹ fún wa láti bá yín sọ̀rọ̀. bí a bá tún ní ohun mìíràn láti bá yín sọ a ó máa kàn sí yín. ọ̀gbẹ́ni Túndé, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin náà. bí a bá tún ní ohun mìíràn láti wádìí lọ́wọ́ yín a tún máa kàn sí yín. Ògìdán ń jáde lọ, àwọn tó kù náà sì tẹ̀lé. bẹ́ẹ̀ ni Túndé sìn wọ́n jáde lọ. bí wọ́n ti dé inú ọkọ̀ ní ìta tí ọkọ̀ wọn ṣíná ni Ògìdán ní yóò nira fún wa láti rídìí òkodoro ọ̀rọ̀ yìí. bóyá ni ọwọ́ wa ti lè tẹ Ṣọ́àrà. Òkè ní tí àìnírí Ṣọ́àrà mú ti jẹ́ bí ó bá wọnú ihò ìrà a ò wá jáde. Ògìdán rẹ́rìn-ín ó ní ṣé ẹ̀yin ò mọ̀ pé irọ́ ló pọ̀jù nínú gbogbo ohun tí Túndé ń sọ nínú ilé? Òkè ní irọ́ kẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo bó ti ń sọ̀rọ̀ ni mò ń wo ojú rẹ̀. kò sí ẹni tó lè dáwò lójú nínú gbogbo wa. ó túmọ̀ sí pé ó mọ ibi tí Àjàyí wà. ó lè jẹ́ Àjàyí náà ní Ṣọ́àrà tàbí kí ó jẹ́ pé ọ̀rẹ́ ni Àjàyí àti Ṣọ́àrà. bí a ti ń lọ yìí ó ṣeé ṣe kí Túndé fi tó Àjàyí létí pé a wá sí ilé àwọn láti wá béèrè rẹ̀. èyí yóò túbọ̀ jẹ́ kó máa nira sí i láti lè rí Àjàyí mú. yàtọ̀ sí èyí, ohun tí yóò jẹ́ kí ó nira púpọ̀ láti mú Ṣọ́àrà ni pé ó jọ pé bó ti ń ṣe yẹn ń dùn mọ́ àwọn ará ìlú nínú pé àwọn tilẹ̀ ń rí ẹni tó ń jà fún àwọn. bí ìjọba tilẹ̀ pa ojúṣe wọn tì, ṣé ẹ ti wá rí i pé kò sí ẹni tí yóò fẹ́ júwe Ṣọ́àrà fún wa, kódà tó fi dórí ẹni tí Ṣọ́àrà ti finá mọ́ rí, nítorí pé àwọn náà yóò máa bẹ̀rù pé Ṣọ́àrà tún lè padà wá bá àwọn tó bá ti gbọ́ pé àwọn ni àwọn tọ́ka rẹ̀. ṣé ẹ wá rí i pé ọ̀rọ̀ náà dàbí ọlọ́gbọ́n ayé tó ní òun yóò ta kókó mi mọ́ etí aṣọ ni? Jíbádé ní kí wá ni a lè ṣe báyìí ọ̀gá? Ọlọ́run yóò kọ́ wa máa ṣe. bí ọkọ̀ àwọn Ògìdán ti lọ tán, Túndé yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde sí ẹ̀yànkùlé ó sì pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Àjàyí. ó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún Àjàyí. ó sì sọ fún un pé òun ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wá béèrè. ó rọ̀ pé kó máa ṣọ́ra ní àsìkò yìí. lẹ́yìn tó ṣàlàyé fún un tán, ó já ìpè náà ó sì wọnú ilé lọ. aago 12 kọjá ìṣẹ́jú 10, Òkè ti sùn lọ fọ́nfọ́n ní yàrá rẹ̀. ẹnìkan fi ọwọ́ tọ́ pẹ́pẹ́. Òkè lajú, ó tan iná lára ògiri. Gamboro lórí Ṣọ́àrà tó jókòó lórí ibùsùn rẹ̀. jìnnìjìnnì bá Òkè, oògùn akọ́sìbò. Ṣọ́àrà ní ẹ̀ ń dẹ pápá, ẹni ẹ fẹ́ pẹja, ẹ̀ ń dẹ̀gìrì sódò, ẹni ẹ fẹ́ mú àmọ̀tẹ́kùn, tàkúté tí yóò mú irin, kódà òmíràn ò lè dẹ́. àpọ̀n tí kò yọ̀ lẹ́ ń gbé kaná. mo mọ̀ pé ẹ ò ní jáwọ́, n ó fi ọ́ pàrokò fún àwọn tó kù rẹ̀. Ṣọ́àrà fa ìbọn yọ, ó sì yín lu Òkè. Òkè bá ẹ̀yìn lọlẹ̀ padà lórí ibùsùn rẹ̀. ẹ̀jẹ̀ ti bò ó dàrúdàrú. ó sì bẹ̀rẹ̀ sí í sọ kúlúkúlú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣọ́àrà ní tí mo sì rò pé olóògùn ẹgbẹ̀rin àdó tó jogún lọ́wọ́ bàbá rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ni. Ṣìgìdì Òkè àjà ilé yín ò lè gbà ó sílẹ̀ ni. ṣíọ. Òkè tají lójijì, gbogbo ara rẹ̀ ti tutù fún àágùn. àyà rẹ̀ bẹ̀rẹ̀ sí í lù kìkì. ó tan iná lára ògiri, ó wo gbogbo yàrá yíká, kò rí ẹnì kankan. ó mú aago rẹ̀ ó sì yẹ̀ ẹ́ wò. ó ní
orí mi mo dúpẹ́ àlá ni. Ṣọ́ara ká ẹsẹ̀ sílẹ̀ lára ògiri ó ní àlàkọ́ ọ́fíìsà òkè tagìrì ọkàn rẹ̀ fẹ́rẹ̀ gba ẹnu rẹ̀ sáré jáde. Ṣọ́ara ń rìn lọ sí ọ̀nà iwájú òkè ó jókòó lẹ́gbẹ̀ẹ́ òkè lórí ibùsùn. Ara òkè wúwo rinrin bíi ọmọ owó alágbẹ̀dẹ bẹ́ẹ̀ ni omi ń sun lára rẹ̀ bíi ìṣẹ̀lẹ̀rú. Ṣọ́ara ní bẹ́ẹ̀ ni ọ́fíìsà òkè èyí kìí ṣe àlá rárá ìṣípayá ohun tó ṣeéṣe kó ṣẹlẹ̀ bí ẹ bá kọ̀ tí ẹ ò tọwọ́ ọmọ yẹn bọ́ sọ ni ó ti rí yẹn o. Bí ènìyàn ò bá gún ẹṣin ní kẹsẹ́ ẹṣin ò ní tàpá oró tí wọ́n dá mi ni mò ń dá wọn. Ènìyàn ò ní gbin obì kó ká àwùsá ohun tí kó wá bá gbìn náà ló máa ká. Iṣẹ́ ọwọ́ kó wá ni kó wá ń jẹ. Mo kàn wá kí ọ nílò báyìí torí pé bí ẹ bá dẹ odò títí tí ẹ ò tètè padà ó ṣeéṣe kí ẹ bá olúwẹ̀rí pàdé. Iṣẹ́ yín lẹ̀ ń ṣe nítòótọ́ n ò sì ṣetán àti dì yín lọ́wọ́ iṣẹ́ tí wọ́n gbélé yín lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kí ọmọ ọ̀dọ́ yín ó fi ọgbọ́n ṣe é kí ọmọ orogún yín má bàa torí bọ omi gbígbóná nítorí àìmọ́ṣẹ́kọ̀ rẹ̀. Mo fẹ́ kí ẹ rántí pé ìránṣẹ́ kan kì í dí ọ̀kan lọ́wọ́. Ojú ọ̀run sì tó ẹyẹ fò láì fi apá kan ara wọn. Ẹ má dì mí lọ́wọ́ rárá ẹ fi tiyín mọ ní olúfimọ́ kí ayé lè yẹyẹ dalẹ̀. Ẹ fi èmi àti àwọn tí àjọ nájà sílẹ̀. Ìkìlọ̀ ni èyí o àlọ́ là á kọ́kọ́ ṣe kó tó di ìjà. Bí ọ̀rọ̀ yìí bá sì di ìjà láàrin èmi àti yín kódà wọ́n fún sìgìdì tó ń bẹ lókè àjálẹ̀ yín ní wọ́jẹ. Gbogbo òǹdè àti ìfúnpá tó jogún lọ́wọ́ bàbá rẹ̀ ni ó sọ di okùn ìdígi lásán. Ẹnu ya òkè bí Ṣọ́ara ṣe mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ṣọ́ara ní ẹnu yà ọ́ àbí? Kò sí ìfò tó ń bẹ nínú adìẹ tí àwòdì òkè ò mọ̀. Bí ológìnní bá gun orí àjà ojú àtólé ojú àtókò. Gbogbo bí ẹ ti ń pa tí ẹ ń kún ni mò ń rí. Ẹ ṣáà ṣọ́ra kí ẹ má bàa fi orí ọ̀ka ọ̀mú. Ṣọ́ara dìde fù ú ó ní àkókò ò bá mi ṣọ̀rẹ́ nítorí pé ọ̀nà mi pọ̀ díẹ̀ lásìkò yìí. Jẹ́ kí n fi ọ́ sílẹ̀ báyìí kó o lè ráyè sín gbẹ́rẹ́ tí wọ́n ní kó o sín tó bá di aago kan òní. Àkókò náà ti ń pé lọ. Ṣọ́ara bẹ̀rẹ̀ sí rìn lọ sí ẹnu ọ̀nà yàrá náà. Òkè ń wo ẹbu tí wọ́n ní kó fi sín gbẹ́rẹ́ ní aago kan òru àti abẹfẹ́lẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí tábìlì. Ó sì ń jọ ọ́ lójú bí Ṣọ́ara ṣe mọ gbogbo àwọn nǹkan náà. Ìgbà tí yóò fi padà wo iwájú kò rí Ṣọ́ara mọ́. Fún nǹkan bíi ìṣẹ́jú mẹ́wàá tí Ṣọ́ara ti lọ tán ara òkè sì ń wárìrì nítorí pé irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí rí. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì pe ẹnìkan lóru náà. Bí ẹni náà ti gbé ìpè náà ni òkè ní bàbá wàhálà wá o. Ní òwúrọ̀ ọjọ́ kejì Ògìdán Ṣọ́ara Dàda àti Jíbádé ló jọ wà nínú ọ́fíìsì. Òjijì ní Ṣẹ́gun wọlé pẹ̀lú ìwé ìròyìn kan báyìí lọ́wọ́. Ó ju ìwé ìròyìn náà sí orí tábìlì ní iwájú Ògìdán ó ní wọ́n tún ti pa DP ọlọ́pàá kan ní Ìbàdàn. Ẹsẹ̀kẹsẹ̀ ni Ògìdán mú ìwé ìròyìn náà tó sì rí àwòrán DPO tí wọ́n pa náà gbàgàdà lẹ́yìn ìwé ìròyìn náà. Ògìdán tẹjúmọ́ àwòrán náà ó rí i pé iwájú orí ni ọta ìbọn tún gbà wọlé. Ó ní Ṣọ́ara náà tún ni. Ṣẹ́gun ní n ò rò pé Ṣọ́ara ni Ògìdán. Ìlú yìí nìkan ni Ṣọ́ara ti ń pa àwọn ènìyàn. Kí ló tún fẹ́ wá lọ sí Ìbàdàn? Àti pé bí Ṣọ́ara bá pa ènìyàn ó máa fi ọ̀gẹ̀dẹ̀ àjẹkù sí ibi òkú ẹni tó bá pa. Kò sí àjẹkù ọ̀gẹ̀dẹ̀ níbi òkú DPO yìí ní tirẹ̀. Ògìdán rẹ́rìn-ín ó ní kì í ṣe gbogbo ẹni tí Ṣọ́ara bá pa ló máa ń ju àjẹkù ọ̀gẹ̀dẹ̀ sí ibi òkú wọn. Mo ti rí i dájú pé ìjà ẹ̀san ni Ṣọ́ara ń jà. Àjàkú akátá sì ni yóò fi ìjà náà ṣe nítorí pé kò ní dẹ̀yìn tí yóò fi ja ìjà náà tán. Òkè sáré wojú Ògìdán. Ó wò pé báwo ni Ògìdán ṣe yára mọ̀ pé ìjà ẹ̀san ni Ṣọ́ara ń jà. Ó rò ó pé ó ní láti jẹ́ pé Ṣọ́ara ti yọ sí Ògìdán náà lóru mọ́jú ni.
Ògìdán ní mo ti rí i dájú pé àwọn tí Ṣọ́ara ń pa tó ń fi àjẹkù ọ̀gẹ̀dẹ̀ sí ibi òkú wọn ni àwọn tó ṣe Ṣọ́ara gangan. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ nìkan ni n ò tí ì mọ̀. Ṣé ẹ wá rí àwọn tó kù àyàbá ni tiwọn? Ó ní láti jẹ́ pé àwọn náà ń hùwà tí kò tọ́ kan tí Ṣọ́ara ò faramọ́ ló ṣe ń pa wọ́n. Ohun kan ṣoṣo tó dá mi lójú ni pé Ṣọ́ara ló ń pa gbogbo wọn nítorí pé bí ẹ bá kíyèsí òkú wọn orí ni wọ́n ti ń yìnbọn fún gbogbo wọn pátá. Ìyàtọ̀ tó wà níbẹ̀ ojú pé wọ́n fi àjẹkù ọ̀gẹ̀dẹ̀ sí ibi òkú àwọn kan wọn ò fi sí ibi òkú àwọn tó kù. Ṣẹ́gun ní kí ni wọ́n wá lè fi ṣe Ṣọ́ara tó bẹ́ẹ̀? Ìyẹn ni a ò tí ì mọ̀ báyìí. Ṣẹ́gun ní ọ́físà Òkè ẹ ò tilẹ̀ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Òkè tagìrì ó ní mo kúkú ń gbọ́ yín. Ṣẹ́gun ní kò burú, mo kúkú ní ìgbàgbọ́ nínú ẹ̀yin méjèèjì pé ẹ ó yanjú ọ̀rọ̀ yìí. Mo ní àwọn iṣẹ́ kan láti ṣe, mò ń bọ̀. Ṣẹ́gun jáde lọ. Lẹ́yìn tí Ṣẹ́gun jáde lọ tán, Ògìdán ní ṣé kò sí nǹkan ọ́físà Òkè? Mo ti ń ṣàkíyèsí yín láti ìgbà tí ilẹ̀ ti mọ́ lónìí pé ìrẹ̀wẹ̀sì bá ọkàn yín. Òkè ní kò sí nǹkan kan, ibà ló fẹ́ mú mi. Ibà sá? Bẹ́ẹ̀ ni, akọ ibà ló ní láti jẹ́. Ògìdán minú ó sì bẹ̀rẹ̀ sí ka ìwé ìròyìn tí Ṣẹ́gun mú wá. Dàdá bẹ̀rẹ̀ sí yẹ àwọn àwòrán àwọn tí wọ́n ti pa tó wà ní iwájú rẹ̀ wò. Ẹ̀ẹ̀kan náà ló ní ọ̀gá mo máa ṣàkíyèsí nǹkan kan. Ṣọ́ara ni. Kí nìyẹn? Mo rí i pé gbogbo àwọn tí wọ́n pa tí ọ̀gẹ̀dẹ̀ àjẹkù wà ní ibi òkú wọn nínú kí wọ́n jẹ́ ọlọ́pàá, kọmíṣánná ọlọ́pàá, ọ̀gá wọ́dà àti kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n. Ìgbà tí mo fi 2 kún ẹ̀ta ó jọ pé bóyá Ṣọ́ara tí à ń sọ̀rọ̀ rẹ̀ pé òun ló ń pa àwọn ènìyàn yìí ti ṣẹ̀wọ̀n rí. Bóyá lẹ́yìn tó jáde lẹ́wọ̀n ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ibi náà láti gbẹ̀san ohun tí wọ́n ṣe fún un. Ògìdán dákẹ́ lọ díẹ̀. Ó ní ó mà rí sọ dáadáa. Ó lè jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́. Ṣùgbọ́n ọmọ gómìnà tó tún pa ń kọ́. Òun ò ṣàṣe ọ̀kankan nínú àwọn iṣẹ́ tí o kà sílẹ̀ yìí. Ṣùgbọ́n ṣá a ò lè kó ohun tí o ṣàwárí yìí dànù nítorí pé ọ̀rọ̀ náà lè lọ́ mọ́ ara wọn. Ògìdán dìde fún ó ní bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́sẹ́. Ó jọ pé a ti ń rójútu ọ̀rọ̀ náà bọ̀ báyìí. Ẹ tẹ̀lé mi, a ní láti dé ibìkan báyìí. Gbogbo wọn jáde lọ. Ní ọgbà ẹ̀wọ̀n ńlá kan báyìí, Ògìdán àti Òkè jókòó sí iwájú ọ̀gá wọ́dà kan báyìí. Dàda àti Jíbádé nàró dúró lẹ́yìn wọn. Ògìdán ní gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ọ̀gá, mo mọ̀ pé etí yín náà òdì sí gbogbo ìpànìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin ìlú. Ìdí nìyí tí wọ́n fi gbé àwa dìde pé kí a wá àwọn tó ń ṣiṣẹ́ náà ní àwárí. Nínú ìwádìí wa láti rí i pé ó ṣeéṣe kí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ ló ń ṣiṣẹ́ náà. Ìdí nìyí tí a fi wá síbí. Mo fẹ́ kí ẹ bá wa wá orúkọ àwọn tí ẹ ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ jáde kí a lè ṣe àyẹ̀wò wọn. Ọ̀gá wọ́dà ní ẹ ṣeun ọ̀gbẹ́ni Ògìdán. Ní àkọ́kọ́ náà ohun ìwúrí ló jẹ́ fún mi pé mo jókòó ní iwájú yín. Mo bi ọmọ mi níjọ́ kan pé iṣẹ́ wo ló fẹ́ ṣe tó bá dàgbà. Ó ní iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni. Mo wá tún bi í pé ta ni ó ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Kò rò pé ẹ̀ẹ̀mejì tó fi ní Ògìdán. Ọlọ́run tó ń gbà fún yín ò ní padà lẹ́yìn ẹ̀yẹn láéláé. Àmín. Ẹ ṣeun mo dúpẹ́ sà. Bí ẹ bá délé ẹ sọ fún ọmọ yín náà pé ẹ rí mi. Ìyẹn ti di dandan. Nípa ti ọ̀rọ̀ tí ẹ bá wá, ṣé ẹ mọ̀ pé mo sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé mi wá sí ibi ni. N ò lè sọ nípa àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀, ṣùgbọ́n ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n pe wọ́dà kan. Ọ̀gá wọ́dà náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì pe ẹnìkan. Ó ní ẹ̀ló jọ̀ọ́ yọjú sí mi ní ọ́fíìsì lẹ́sẹ̀kẹsẹ̀. Ó fẹ́ má ti já ìpè náà tí ẹnìkan fi ń kan ilẹ̀kùn ọ́fíìsì rẹ̀. Ọ̀gá wọ́dà ní wọlé. Ọkùnrin kan báyìí wọlé.
ó sì kí àwọn ògìdán dáadáa. ó ní èmi nìyí ọ̀gá, jọ̀wọ́ mo fẹ́ mọ̀ bóyá àwọn ẹlẹ́wọ̀n kan wà tí ẹ dá sílẹ̀ láìpẹ́ yìí. kò sí ẹlẹ́wọ̀n kankan tí a dá sílẹ̀ láti ìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ sà. òkè ní ṣé kò sí àkọsílẹ̀ bíi pé àwọn kan sá lọ nínú ọgbà ẹ̀wọ̀n yìí? ìyẹn wà sà, àwọn ọkùnrin 4 kan sá lọ mọ́ wà lọ́wọ́, àti ìgbà náà la sì ń wá wọn, ṣùgbọ́n ọlọ́run ò tí ì fi wọ́n lé wa lọ́wọ́. ògìdán tó jókòó dáadáa ó ní ǹjẹ́ ẹ mọ orúkọ àwọn 4 ọ̀hún? rárá sà, ṣùgbọ́n àkọsílẹ̀ orúkọ wọn wà pẹ̀lú àwòrán wọn. ṣé a lè rí? ẹ lè rí. ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. ọkùnrin náà jáde lọ. ọ̀gá wọ́dà náà ní ó ṣeéṣe kí ẹ rí lára àwọn tí ẹ̀ ń wá nínú wọn nítòótọ́. àwọn ọlọ́pàá sì ti gbìyànjú títí láti wá àwọn tó sá lọ náà rí, ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. ọkùnrin wọ́dà tó jáde lọ náà wọlé padà pẹ̀lú ìwé ńlá 2 kan lọ́wọ́. ó gbé ìwé náà sí orí tábìlì ní iwájú àwọn ògìdán, ó sì bẹ̀rẹ̀ sí ṣí ìwé náà. ìgbà tó ṣí ìwé náà dé ibì kan, ó dáwọ́ dúró díẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí yẹ àwọn orúkọ tó wà ní ibẹ̀ wò. lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló tún bẹ̀rẹ̀ sí ṣí ìwé náà lọ. ẹ̀ẹ̀kan náà ló dúró tó sì bẹ̀rẹ̀ sí fi ọwọ́ tọ ìlà kọ̀ọ̀kan tí wọ́n kọ orúkọ sí nínú ìwé náà. ẹ̀ẹ̀kan náà ló dúró tó ní àwọn 4 nìyí sà. dàdá àti jíbádé súnmọ́ àwọn ògìdán, gbogbo wọn sì tẹ́jú mọ́ orúkọ 4 tí wọ́dà náà fi hàn wọ́n. lẹ́yìn náà ló tún mú ìwé kejì tó sì bẹ̀rẹ̀ sí sí ìwé náà. kò pẹ́ púpọ̀ tó fi dáwọ́ dúró tó ní àwọn 4 nìyí. àwòrán kọ̀ọ̀kan dúró ní ojú ìwé kọ̀ọ̀kan. ògìdán yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ya àwòrán wọn. bí wọ́n ti dórí àwòrán ẹnì kẹrin ni òkè súnrakì díẹ̀, àyà rẹ̀ là gàrà bí ó ti rí àwòrán Ṣùàrà. ògìdán sì fura pé ẹ̀rù bà á. ògìdán ní ṣé ẹ mọ eléyìí rí ni ọ̀gbẹ́ni òkè? àyà òkè tún lù kì. ó ní rárá, bí mo ti kọ́kọ́ rí i mo rò pé ẹni tí mo mọ̀ rí ni, ṣùgbọ́n nígbà tí mo wò ó dáadáa mo rí i pé kì í ṣe òun. lẹ́yìn tí ògìdán ya àwòrán náà sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tán, ó pa àwọn ìwé náà dé. wọ́dà tó kó àwọn ìwé náà wá ní ṣé mo lè máa lọ? ògìdán ní kí ẹ tó lọ, mo sì ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín. ǹjẹ́ ní gbogbo ìgbà tí àwọn 4 yìí fi wà ní ọ̀dọ̀ yín níbí, ṣé àwọn ará ilé wọn máa ń wá wò wọ́n? wọ́dà náà ní èyí tí a kọ́kọ́ rí àwòrán rẹ̀ tó lómi lára díẹ̀ yẹn ni bàbá kan báyìí máa ń wá wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ǹjẹ́ ẹ mọ̀ bí a ti lè rí bàbá náà? rárá sà, ẹni tó tún ṣeéṣe kó mọ̀ ò sí níbí, kò wá ibi iṣẹ́ lónìí. rárá sà, ó ti lọ ni, iṣẹ́ ti gbé e lọ sí ibòmíràn. rárá sà, lẹ́yìn tí àwọn ọkùnrin wọ̀nyí sá lọ tán, wọ́n fi ẹ̀sùn kan ọkùnrin náà pé ó lọ́wọ́ sí bí wọ́n ṣe sá lọ. ìdí nìyẹn tí wọ́n fi gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀. kí ni orúkọ ọkùnrin náà àti pé ibo ló ń gbé? Sàká ni orúkọ rẹ̀. ẹ tẹ̀lé mi kí n gba àdírẹ́sì rẹ̀ fún yín lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ní ìta. ògìdán dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wọ́dà, ó sì ní kí ó bọ́ òun kí ọmọ rẹ̀ bó bá délé. gbogbo wọn dìde wọ́n sì jáde lọ. gbogbo wọn dìde wọ́n sì jáde lọ. kábíyèsí olódùmarè, ìwé ìtàn aládùngbà òní ìwé ìtàn Ṣùàrà yìí, láti ìbẹ̀rẹ̀ títí dé òpin action pọ̀ púpọ̀. ìwé tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń kà ọlọ́run gbọ́ ẹ̀ nífẹ̀ẹ́ gbé lẹ̀ títí tẹ́ ẹ fi kà á tán ni. kì í dòkó pọ̀ sókí báyìí náà lọ bẹ̀ oge ẹ̀já bá a mọ́ níbi tí ó dé nítorí àkókò wa àti dátà tá à ń lò. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀ni tó tẹ́tí sí pátápátá, àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo yín o. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi Abíọ́dún Ọmọláwuyì. bẹ́ẹ̀ bá lóhùn kan láti bá mi sọ, ẹ lè kàn sí mi ní olawuyi.abiodun@yahoo.com tàbí 0905499 402 0905499 402. àpàtú ìmọ̀ye gígùn kékeré
iye kíkún kékeré. Kọ́mẹ̀ ìjálá. Agbéṣe tó ń lọ̀lú ìdárú àlùkò mi ṣe tó ń lọ̀lú kò sùn lékelèké mi ṣe tó ń lọ̀lú kẹfún mi. Òbótó. Kèlú. Orí ń fáwọn ẹ̀dọ̀ ẹ̀ ń dògbé òtútù mẹ́ja lálẹ́ odò ẹnìkan yìí kó dídì mọ̀dẹ̀ kú rọ̀jú. Òmùkẹ́ kíkún. Ayọ̀ àtàlàáfíà tí mo ń fi yín lẹ̀ sí lálẹ́ ni wọ́n tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà tá a máa mú tuntun sọ. Oróyè kèlú lé adó. Òmùjẹ́ mímí mọ́ jíye lùgbò jẹ́ àmọ́dún. Bẹ́yìn náà bá fẹ́ ṣe kóríyá Fẹ́mi Abíọ́dún Ọmọláwuyì. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún Oko o mọ́tò. tàbí kẹ́ ẹ lo email address yín kẹ́ ẹ fi tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè